wà ní almost every day lẹ́gbọ́ pé wọ́n lọ attack ibì kan wọ́n pa àwọn èèyàn wọ́n sì gbá wọ́n ṣàwò so kókó níwèé ìròyìn ni pé ẹ dira káwọn èèyàn dira èmi kan tí mo ń sọ̀rọ̀ yìí tí n bá ti ráyè bọ́ sísàlẹ̀ mo lọ ń dira ni mo sọ fáwọn ọmọ mi àtàwọn ìyàwó mi èmi bá yín lọ pé Jésù kan tí ò ṣe díbì kan mọ́ o ẹ dira ni o táìmù tá a wà yìí àsìkò ká dira ni because ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ àwọn pípù yìí wọn mú ní kékeré wọn láwọn fẹ́ gba gbogbo ìlú ni mo sọ fáwọn brothers mi kan nígbà tí mo lé mi bá wọn ṣẹ̀sìn Islam àti gbogbo wọn bínú táwọn míì ṣe pé táwọn míì ṣe gbá tán ń ṣàwo tán láwọn ò ní bá mi ṣe mo ní ẹ máa lọ àjọ lọ kírun pẹ̀lú wọn that was àjọ lọ kírun àjọ ń kírun pẹ̀lú àwọn pípù yìí o àjọ lọ kírun wọ́n wá tó wá ń sọ fún wa níbi tá a ti ń kírun wọ́n ń pòwe fún wa wọ́n ní zabuwa de kaza bata ana yanka mo wá ń bi bọ̀bọ̀ tí ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yìí mo wá ń bi léde mo wá ní màánà mo ń bi pé ìtumọ̀ ó ní kí n jẹ́ káwájú kó máa yé wa pé bá àjọ ń kírun àjọ ń tó sáfù kò mí nìkan kan o àwọn ó pa wá dànù nítorí a kì í ṣe ara wọn àwọn Yorùbá wa mí bẹ ní ìlú jọ́sìn tó ẹgbẹ́ ayé wọn ti bàjẹ́ débi pé èmi tẹ́ bá tiẹ̀ ń bá sọ̀rọ̀ èmi sì ní kinní kan tó yẹ pé no matter how gbogbo bí tí n bá ti rẹ́ni tó jẹ́ Yorùbá inú mi máa ń dùn ní tí n bá tiẹ̀ ti rí pé Yorùbá lélẹ̀ Yorùbá máa fi fẹ́ bá communicate pé àwa ara wa la ríra wa orígìnì rẹ̀ mọ̀ ẹkùn but àwọn nǹkan wà ń bí tó yẹ pé wọ́n ti bà wọ́n láyé jẹ́ débi pé wọ́n tiẹ̀ fẹ́ they are even ashamed to say they are Yorùbá wọ́n wò pé táwọn bá jẹ́ káwọn yẹn mọ̀ pé Yorùbá làwọn wọ́n mọ̀ wò pé sí àwọn ò pé ọmọ Lárúbáwá ọmọ Yorùbá tó jẹ́ iná ló máa jẹ́ so ẹjọ́ any other person ẹ mọ̀jà dá iṣẹ́ yìí dá wọn MS Baba and the rúwèé kò tẹ́ bá wo a lot of them wọn sí nílé àwọn míì wà ní àjò but for them to sacrifice their time and be doing all these things in fact èèyàn ní ẹ ń gbìyànjú gan ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàṣì àtàwọn gbogbo táwọn pípù yóò ti mọ fẹ́ mọ dákọ àwọn pípù yìí tí ẹ bá ti pé Ọlọ́run ṣe wọ́n ní àkàndé èèyàn pé àwọn pípù yìí kò sí tí ó ṣe wọn kò easy ẹ mọ̀jà parọ́ fúnra wa amọ̀rú bí irú ilẹ̀ táwa wà ń bì ẹni tó bá bá wọn bú Muhammadu lásán wọn pa ni kò sí tán lè ṣe fún un but ẹlòmíì kan wà nílé kò mọ nǹkan tí ń lọ ẹlòmíì àtìgbà náà ti bí kò jáde nílẹ̀ Yorùbá rí kó rírù wà táwọn pípù yìí ń wù òun kàn máa sọ̀rọ̀ yóò kàn máa sọ̀sọ́kúsọ all the northern region kò síbi tí ń tì lọ gbogbo Kano ní Katsina ní kó gbogbo bẹnu gbogbo agbègbè yín ní àwa mọ̀ tá a bá tẹ̀ ń bá wọn sọ̀rọ̀ gan wọn nímọ̀ pé bó ta ti jáde ní èmi ìtẹ̀ bá ń bá sọ̀rọ̀ lórí Haúsá wá dùn lẹ́nu ẹ̀ àṣẹ bí èèyàn wa ni ọmọ adé mi ẹ̀ sọ ma Haúsá Ọláìdé Àdìsá lèmi jẹ́ ọmọ Yorùbá àtàtà ni mí mo lè gbédè yín torí pé ibi tá a wà it was more of a general language táwọn èèyàn ń sọ à ń gbọ́ra wa but that does not change my identity because one thing is that ẹni tán bá ti gba identity rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ti tán fún un so ẹjọ́ àwa tá a wà ní orí ètò ẹjọ́ ẹjá gbìyànjú gbogbo ọ̀nà tá a bá lè gbà láti make sure pé we restore the glory of our forefathers these our people àwọn tán jà fún wa àwọn tán jagun ká fi make sure pé à ń jẹ Yorùbá nation sí exist nù tí ẹ bá ṣe bẹ́ẹ̀ àbá ti parun pé àwọn ẹnìkan àwọn ẹlòmíì tán deceive ara wọn pé Jésù kan kú fún àwọn èèyàn mọ́ sọ fún ọ Jésù ò kú fún mi mọ́ Jésù rí o àwọn bàbá tiwa tán jagun ọmọ Ìbàdàn lèmi àwọn Ògúnmọ́lá àwọn èèyàn tán jagun tán make sure pé my lineage are restored is kept àwọn èèyàn táwọn tán kú fáwa nù so àwa bí àwọn MS Baba tẹ́ ẹ rí báyìí wọ́n kú fún a lot of people kò dìgbà tí èèyàn bá kú physically o because ẹ mọ àwọn àfa púpọ̀ most of them mo ti rí àwọn program wọn tó yẹ pé wọ́n ti mú kọ àwọn people yìí mẹ́nu o tí wọ́n máa sọ̀rọ̀ wọn pé tẹ́ bá rí nǹkan táwọn people yìí ṣe àwọn gbá àwọn àwo but adìẹ tó bá kọ lágbàlagbà kò ní kú kékeré dọ́lọ́ fi Elédùmarè fi ọ̀rọ̀ àwọn MS Baba àti àwọn olówó Èkó àti àwọn àkànbí ọlọ́ba these people I'm telling you I really respect them because àwọn hero nu ojú tẹ́mi fi ń wò wọ́n kọ́lẹ́ lẹ́lòmíì fi ń wò wọ́n these people are great people because kò easy kéèyàn jáde pé ìrànwọ́ gbọ́dọ̀ parun ẹ gbàgbé àwọn tán ja physical battle o àwọn ẹnìkan ń ja physical battle bí àwọn Sunday Igboho and the rest but what these people are doing ó ń kan gbogbo àgbáyé la o àwọn àfáàyàn báyìí àtẹ́bá ẹ̀mí wọ́n ń gbọ̀n ní báyìí lórí àwọn èèyàn people tí mo dákọ̀ yìí ẹ̀mí wọ́n ń gbọ̀n wọn ọkàn wọn ò balẹ̀ mọ́ ìkàtí ẹ̀ ń sọ̀rọ̀ ní program kan tó ní ipe ìwọ tó bá lóòótọ́ àfa lọ challenge àwọn people yìí lọ bá wọn this and that is to say the impact is very massive alimọ́mọ́ tó ṣe tó but the impact is very very massive Ọlọ́run Lédùmarè yóò túbọ̀ mọ fún yín ní ọpọlọ àti iye àti òye láti continue láti máa jẹ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú and gbogbo àwa tí à ń join yín náà Ọlọ́run Lédùmarè kò ní fi wá sílẹ̀ yóò túbọ̀ mọ fún wa ní òye àti ọgbọ́n táfi máa ṣe gbogbo kíní ohun tó sì máa jọra wọn tí gbogbo ó sì máa jọra wọn lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwọn náà àtàwọn pásọ wọn ti ń padà wá sọ́nà but ẹ mọ̀ what will people say ló ń fa a lot of wọn tán fi ń reserve ara wọn but èmi mọ̀ pé ilẹ̀ Oòduà ò ní bàjẹ́
láṣẹ Èdùmàrè ẹ ṣeun. ẹ jọ kí n sáré fàfikún lórí ẹ jọ ẹ ṣe gan tí ẹ sọ èmi náà yẹn. fáwọn fẹ́ sọ̀rọ̀ ẹ jọ. mo ń bọ̀ ifá gbọ́ tèmi ẹ kí Mr. Michael sọ̀rọ̀ wọ́n sì wà níbi sípẹ́. hello ẹ kálẹ́ everybody. àgbọ̀yìn. ẹ ṣeun tẹ́ bá yọgọ́ tí mo kọ́kọ́ gbọ́ program yìí tẹ́ bá bínú mi ṣe dùn tó nǹkan tí Mr. Ọláìdé Àdìsá sọ gbogbo ẹ̀ pátápátá òótọ́ ni baba Nana Gesheka ní ma dán Arewa ni you understand so èmi mo ṣe wà mo ti wọ program yìí níjọ́ kan mo sọ pé 30 years ni mo lò ní Kaduna and gbogbo àwọn Sharia part 1 Miss World Zango Kataf gbogbo ìjà yẹn pátápátá kò sí èta participate inú ẹ̀. This thing is just a strategy tí wọ́n fi ń gbalẹ̀ ni and ọgọ́ tí mo rí program yìí mo ní at last ọmọ Yorùbá jí ojú wa là at last and nǹkan tí mo kàn fẹ́ ṣàkíyèsí ni pé most of àwọn àlùmọ́njìrì tó wà ní gbogbo àwọn tó máa ń àwọn Haúsá tó wá ń tọrọ owó ní ilẹ̀ Yorùbá yẹn wọ́n ti ń pọ̀ jù ń sìn and orúkọ tí wọ́n máa ń pè wọ́n ní àlùmọ́njìrì Allah tó bá dẹ̀ sọ pé àlùmọ́njìrì Allah bẹ́ẹ̀ pé wọ́n ń pè wọ́n ní àwọn Allah soldiers àlùmọ́njìrì Allah tẹ́ bá pè wọ́n gan ní àlùmọ́njìrì Allah inú wọn á dùn pé ayédàmà ní àlùmọ́njìrì Allah ni ẹ ti understand nǹkan tí mo ń tọ́ láti sọ so tí wàhálà bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwọn ilé ti ń sọ pé Muslim gbogbo àtàwọn àlùmọ́njìrì Allah yẹn gbogbo wọn náà ẹ̀pọ̀ ọmọ ìyá wọn and nígbà tí wọ́n ń jà ń Kaduna mo mọ kì í ṣe one kì í ṣe 5 làwọn Muslims tí àwọn Haúsá yẹn pa àwọn mùsùlùmí ni o wọ́n lọ pa wọ́n ní pé títí wọn kò kì í ṣe original so gbogbo eléyìí tí àwọn mùsùlùmí ilẹ̀ wa tí wọ́n sọ pé alimuslim gbogbo eléyìí tí wọ́n sọ yẹn irọ́ ni o nísìnyí ló ń ṣẹlẹ̀ o tíjà bá dé wọ́n á differentiate wọ́n lè kọ́kọ́ fáwọn gbalẹ̀ Yorùbá òbò tó bá wá yá wọ́n wá pa àwọn gangan tí Ọlọ́run Elédùmarè ò dẹ̀ ní fún wọn ṣe so ilẹ̀ Haúsá àtàwọn ọmọ kéékèèké gbogbo nǹkan tí kíní wọ́n ṣe nínú Quran pátápátá gbogbo ẹ̀ gangan làwọn ń ṣe àwọn yẹn gangan ló ń ṣe súnà kì í ṣe àwọn tí Yorùbá tán ti ń ṣe tí Yorùbá tí wọ́n ń ṣe tó máa gbalẹ̀ wa tán pátápátá gbogbo nǹkan tí wọ́n ṣe ilẹ̀ Haúsá yẹn pátápátá náà gbé wá sílẹ̀ wa kò sí nǹkan tí ẹnìkankan lè ṣe then ẹ jọ̀ọ́ mi ò tó advice wa o but mo kàn fẹ́ sọ kíní kan àkíyèsí kan tí mo rí ni tí àwọn àfáà yẹn tí wọ́n bá ti lè wá bí tí wọ́n bá ti ń yí wọn tí wọ́n bá ti ń yí yín ẹ kàn kọ́kọ́ béèrè age wọn anyone tó bá ti kọjá 40 and above ẹja wọn àwọn new generation from 40 downward ní ká máa put effort wa gbogbo àwọn yẹn because at the age of 40 most of them mọ̀ òótọ́ ṣùgbọ́n wọ́n á máa wo pé mo ti pé 50 mo ti pé 60 kí ni mo fẹ́ máa jẹ òun làwọn yẹn ń ṣe ń bí kì í ṣe pé wọ́n mọ̀ òótọ́ most of them mọ̀ òótọ́ wọ́n kàn fẹ́ máa try láti máa yí but anybody tó bá ti pé 40 àwọn yẹn ti ṣe é mú so lágbára Ọlọ́run wọn nígbàlẹ̀ wa o and gbogbo àwọn tẹ̀lé jáde náà pé ìṣẹ̀lẹ̀ ṣe o Elédùmarè a máa dúró tì yín o àti ọkùnrin àti obìnrin gbogbo àwọn tó ń fiṣẹ́ wọn lẹ̀ tó ń sọ pé no ìmọ̀ mi ò gbúdọ̀ jìyà wọn nígbàlẹ̀ wa ṣá ìmọ̀ mi ò ní gbúdọ̀ jìyà nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀yin kan lè rò pé ẹ̀ ń ṣe ni o but hero nìyí o because ọgọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bá rí profile mi gan because ilẹ̀ Haúsá ni mo dàgbà sí bí mo ṣe sọ ọdún mi ò sí ilẹ̀ Haúsá mọ́ ilẹ̀ Haúsá ni mo dàgbà sí gbogbo àwọn kan tó wà ní Kùránì wọn pátá la lè kà ọdún mi ò kì í ṣe Christian o but pé kéèyàn máa kà náà in case tán bá ń jà náà ibi tó bá káyàn mọ́ aṣáàmọ̀ kẹta ní káka tá bá dẹ̀ ti kà á ti mọ̀ ẹnìyàn á máa lọ àìmọye ìgbà tán ti pàdé wa náà lọ́nà gbogbo kinní yẹn ṣùgbọ́n Ọlọ́run ló ń ṣọ́ yẹn but àwọn táwa nílẹ̀ Yorùbá I believe pé gbogbo àwọn tó wà nílẹ̀ Haúsá náà pa Haúsá ni bí nǹkan tí bọ̀dá mi yẹn sọ aláwọn oríṣiríṣi èdè ló wà nílẹ̀ Haúsá wà ń bẹ àwọn Zango Kataf wà ń bẹ àwọn oríṣiríṣi ṣáà ni but àwa la kàn bí bọ́ gbogbo agenda àwọn mùsùlùmí ni láti gba anywhere láti gba gbogbo lẹ̀ tábàdàn wọn ní ó ṣẹlẹ̀ sí èèyàn kan a rò pé kò lè ṣẹlẹ̀ sí wa kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí o so the earlier the better it is never too late thank God pé àwọn ọmọ Yorùbá ti ń jí gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ jí wa náà tẹ̀dẹ̀ ń ta wá lójú náà lágbára Ọlọ́run atúlẹ̀ àtọ̀nà yín máa ṣe o gbogbo ẹrù yín tẹ́ fi ẹrù yín lẹ̀ tẹ́ ń gbé ẹrù lẹ́rù lágbára Ọlọ́run náà bàbá yín gbé títí yín Ọlọ́run Elédùmarè wà pẹ̀lú wa o ẹ ṣé gan ni ẹ ṣé kò síbi tí mi ò ti ń gbọ́ program yìí ẹ ṣé sir. ọ̀rọ̀ ẹ ṣé gan Mr. Michael. Thank you sir ẹ ṣé sir. so Mr. Jíbọ̀dé Ọlálékan lè tán máìkì báyìí kí lè fẹ́ bá wa sọ bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ̀ ń tán máìkì yẹn ló jẹ́ ká máa já yín bọ́. ẹ má jáde fún ẹjọ́ o ẹ gbóhùn sókè. mo jàgán léni o mo ti jàgán léni mo kébolé o first of all ìyàwó mi ìfẹ́ kó bá yín sọ̀rọ̀ àti ágìrì láti àná mo ti ń pè kẹ́ bá mi fi sí online bọ́ ẹ̀ fi mí sí orí ètò ìyàwó mi ágìrì pé àwọn ọmọ wa torí Christian lòun ṣẹgẹt Christian lòun Muslim lèmi láti ìjẹta tí mo ti gbọ́ proof tí mo rẹ̀ ti wà ní proof
mo ti rí pé àwọn ọmọ mi wọ̀ lọ sí mọ́ṣáláṣí wọ̀ lọ sí ilé kéwú mọ́ ó wá rí pé irọ́sẹ̀ ó máa lọ mo ní lọ́wọ́ lílọ as far as èmi ni baálé ilé ló wọ̀ nílọ ó wá ní ìṣègbè pé èmi ni muslim èmi ní kọ́ lọ pé christian lòun mo ní wọ̀ nílọ mọ́ due to nǹkan tí mo gbọ́ lọ́tọ̀dọ̀ yín mo wá ní pé ok bóyá ìwọ náà bá wọn sọ̀rọ̀ béèrè tó bá fẹ́ béèrè lọ́wọ́ wọn ó máa dẹ́ lóhùn even gan àwọn ọ̀rẹ́ mi náà lẹ́nu ní fúnra ní play ball baba ms a fẹ́ jà lẹ́nu but later wọ́n á cooperate pẹ̀lú mo lè máa fi ọ̀pọ̀ jù mí lọ bá wọn fà wọ́n lè rí nìyí but èmi dúró pé àbátọ̀ ń sìn ṣìgìdì ni bọ́wọ́ ọgbà fún mi wọ́n ní bí mo ti rí wọ́n á dókè ẹ fún mi níbi tí àdúrà wà nínú kùránì ká fi gọ́gù ká dẹ̀ tẹ́ ká wá fi ìtumọ̀ ẹ̀ sí káàkà bàbá afẹ́jà o wàláì báwo kí n sọ̀rọ̀ afẹ́jà ọlọ́run bá ń gbọ́ wọ́n á ní pé kí n fi wọ́n lẹ̀ kí n má bá wọn jà but àwọn méjì ni wọ́n ń bọ̀ kọ́ ọba béèrè lọ́wọ́ wọ́n ti ń bọ̀ báyìí but first of all my wife fẹ́ bẹ̀ pé kí ni reason tí àwọn ọmọ wọn fi lọ sí ibi tó Christian lòun. All right. Ẹ lè gbé fóònù fún ìyàwó yín báyìí ẹ káàsán mà. Ẹ káàsán sir, bàbá mi. Yes ma, ẹ káàsán mà. The thing nìkan tó wà bẹ́ẹ̀ ni pé me I'm a Christian ọkọ mi Muslim ni wọ́n ẹ mọ̀ wọ́n dẹ̀ máa sọ pé ẹ̀sìn bàbá lọ́mọ máa tẹ̀lé so mi jiyàn lórí yẹn bàbá tó wá ń gbọ́ program yẹn wá ní àwọn ọmọ ò ní lọ sí ilé kéwú wípé wọn ò ní lọ mọ́ bọ́ mo fẹ́ bèrè question ẹ̀kọ́ lọ́wọ́ yín bọ́ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà ń sìn ẹ mọ̀ kéwú káàbì. Bẹ́ẹ̀ni. kéwú tẹ mọ̀ ká òun ló fi jẹ́ kí ó yé yín pé ìtumọ̀ yẹn kò ń ṣe òun wọ́n sọ fún pé ẹ jẹ́ káwọn ọmọ yín náà lọ. Irọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Okay, Number one, kéwú it is ordinary language èdè lásán ni it is Arabic language in as much táwọn ọmọ yẹn ti lọ school tí wọ́n lè ka èdè Gẹ̀ẹ́sì tí wọ́n gbóyìnbó tí wọ́n dẹ̀ lè sọ èdè Yorùbá so wọn ò ní láti tún lọ kọ́ láti tún lọ sílé kéwú tí wọ́n bá fẹ́ ka Quran tẹ́yìn fẹ́ kọ́ ka Quran tẹ́yìn tẹ́ jẹ́ òbí wọn tẹ́ ẹ rán wọn lọ lé kéwú ẹ ní láti stress ara yín ẹ kàn máa sọ pé okay get me an English Quran okay bá mi wo Quran Yorùbá ó yá ka nǹkan tó wà nù kínní ó yá kà á sí mi létí ṣé ń get àárín yẹn ṣé ń get mi ṣé wà ń bẹ̀ ṣá Mr. Ajibode ṣé ìyàwó yín wà ń bẹ̀ mi ò gbọ́ nǹkan mọ́ ẹ jọ̀ọ́ sáwọn èèyàn ń gbọ́ mi ṣé network. Dada àgbọ̀yìn ms àgbọ̀yìn ọ̀dọ́ Mr. Ajibode ṣe wà mẹ́ mú kí gbogbo lé ṣe wà ń bẹ̀ sà bàbá mi Ajibode. máa mọ wà pẹ̀lú yín mà. So mo fẹ́ ẹ jọ bó tiẹ̀ ṣe 5 ẹ̀wọ̀ bó ṣe 10 minutes ìyá mi tẹ́ bá ń ṣe nǹkan kan lọ́wọ́ abẹ̀yìn ni kó má lọ jẹ́ pé torí àwọn ọmọ tẹ́ ẹ̀ rán lọ lé kéwú ìṣẹ̀lẹ̀ ń fọwọ́ ara yín ra nǹkan ọmọ tó pé olówó fowó ra kú kó má lọ jẹ́ pé n tó máa padà ṣe yín ní jàǹbá òun lẹ́ ń lọ fi ọwọ́ ara yín kó sí ara yín lọ́rùn bó bá jẹ́ 10 minutes ni mo bẹ̀ yín ìyá mi 10 minutes ẹ fún ms kẹ́ ẹ jẹ́ kó ka Quran fún yín kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin fúnra yín ní wàhálà lẹ́ lọ́ ń fọwọ́ ara yín fà yìí ò jẹ́ ni wàhálà wà so ẹ jọ̀ọ́ ẹ fún wa ní time yìí if it is just 10 to 15 minutes ẹ jọ̀ọ́. No, I'm with you. Àtàlọ́nà lè ní ọ̀sẹ̀ wà pẹ̀lú yín. All right so àwọn ọmọ yẹn ọkọ ní láti lọ lé kéwú torí ẹ̀kọ́ yẹn kò wúlò time yẹn kẹ́ lọ enroll àwọn ọmọ yẹn sí bóyá skilled work kan or tẹ́ bá bá àwọn ọmọ yẹn ní talent bóyá football ilé mọ̀ gbá bóyá basketball ni bóyá athlete ni ẹ fẹ́ kó máa sáré ṣẹ́gẹ̀t ẹ lọ enroll ẹ̀ síbẹ̀ then níbẹ̀ yẹn ọmọ yẹn máa wúlò fún yín now ṣé wàá rí nǹkan tó wá wà nù Quran tó fi jẹ́ pé kò dáa ní àwùjọ nǹkan tó wà nù ẹ̀sìn Islam kò kí ń ṣe ẹ̀sìn so ó kàn dàbí àkójọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n fẹ́ kógun jàlú láti gbàjọba wọ́n máa ń fi ẹ̀sìn yẹn wọ́n máa fi ń gbalẹ̀ ni now máa wá ka àwọn àyà kọ̀ọ̀kan nínú Quran irú bẹ́yìn ṣe jẹ́ Christian yẹn ṣé ń gbọ́ kẹ́ wá gbọ́ nǹkan tí Quran sọ kẹ́ wá imagine táwọn ọmọ yín bá lọ ṣe mùsùlùmí bọ́n ṣe máa hùwà sí nígbà tí wọ́n bá gbọ́ nǹkan tí àṣẹ tí Allah pa wọ́n tán bá gbọ́ máa kọ́ lọ sí Quran chapter 58 verse 22 ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀ àwọn àyà bíi mélòó kan ni máa kà so máa kọ́ kàyàn fún yẹn kí n gbé jáde kẹ́ ẹ̀ lè máa rí ṣé bẹ́ẹ̀ rí big screen tí mo display bẹ́ẹ̀ sà mo ń rí sà. all right so máa gbé síbẹ̀ sí. ọba now mo ti gbé àyà yẹn síbẹ̀ ẹ̀yin náà ẹ lè sọ fún ọkọ yín pé kàn rọra voice wọn débi so ẹ lè ra mú pen kẹ́yìn náà kọ́lẹ̀ fún ara yín Quran chapter 58 verse 22
ẹ jọ̀ọ́ ẹ bá kéèyàn kan bá mi kọ sí comment section kan lè rí Quran 58 verse 22 ṣé ń gbọ́. Mo ń gbọ́ yín sà. Now, Mo ń gbọ́ yín. aya yẹn sọ wípé you will never find a people who truly believe in Allah and the last day loyal to those who defy Allah and his messenger. Wípé o ò ní rí àwọn èèyàn kan tó jẹ́ mùsùlùmí tí wọ́n gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn kí wọ́n wá máa lọ nífẹ̀ẹ́ ẹni tí kò bá kí ń ṣe mùsùlùmí. Allah wá tẹ̀síwájú. Ó ní even if they were their parents, àwọn ẹni yẹn tí wọn kì í ṣe mùsùlùmí yẹn wọn bá já wọn òbí wọn ìyá wọn bàbá wọn ẹ ò gbọdọ̀ nífẹ̀ẹ́ wọn. Their children, àwọn ọmọ yín ò gbọdọ̀ nífẹ̀ẹ́ wọn. Their siblings, àwọn àbúrò ẹ̀gbọ́n ẹ ò gbọdọ̀ nífẹ̀ẹ́ wọn. Or extended family, àbí àwọn tẹ́ẹ̀jọ jẹ́ ẹbí mọ̀lẹ́bí ẹ ò gbọdọ̀ nífẹ̀ẹ́ wọn. Now bẹ́yìn ṣe wá jẹ́ Christian yẹn tẹ́ ẹ wá fọwọ́ ara yín tẹ́ ẹ rán ọmọ yín lọ lé kéwú. Tí ọmọ yín wá gbọ́ kéwú yé tó wá gbọ́ níbi tí Allah ti ń sọ pé ìyẹn mi ò gbọdọ̀ nífẹ̀ẹ́ ìyá mi tí máa ń pè mo fẹ́ wà lùjọ náà ìyá mi Christian ni now mi ò gbọdọ̀ nífẹ̀ẹ́ torí Christian ni àyàfi tí ìyá mi yẹn bá jẹ́ mùsùlùmí. So ẹ máa rí àwọn mùsùlùmí kan torí pé àwọn òbí wọn kì í ṣe mùsùlùmí nígbà tó bí yẹn kú àwọn ọmọ yẹn ò lọ bu yẹ̀pẹ̀ sí òbí wọn lójú o wọn ò ní débi ibi òkú yẹn wọn á ní torí pé inú náà ni àwọn òbí wọn yẹn ń lọ pé wọn kì í ṣe mùsùlùmí. Ṣe rí pé ṣe ló dà gẹ́gẹ́ bí pé èèyàn ń fi ọwọ́ ara ẹ̀ ó fi ń gbẹ́ kóòtù fún ara ẹ̀. Bẹ́ẹ̀ sà, ó yé So mi sà. ẹ̀sìn yẹn ẹ̀sìn burúkú ni àyà kan nìyẹn. Ẹ jẹ́ kí n tún àyà mẹ́ta ni màá mú wá. Ẹ jẹ́ kí n tún mú àyà mi wá Quran chapter 5 verse 51 kẹ́ tún gbọ́ nǹkan tí yẹn náà sọ ẹ kọ́lẹ̀. Quran chapter 5 Verse 51. Now this is Quran chapter 5 verse 51. 51. Okay, Ó sir. ní Allah sọ ó ní believers ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń tẹ̀lé mi Allah. Take neither the Jews nor Christians as guardians. Ẹ má ṣe mú àwọn Yehudi àti Nasara àwọn Jew àti Christian ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò. Ẹ̀yin dẹ̀ nìyí Christian ní ọmọ yín Muslim ni Allah tún sọ fún bí wípé kò gbọdọ̀ mú yín ní ọ̀rẹ́ ayò. Ẹ jọ̀ọ́ nígbà tí ọmọ yín ò bá mú yín ní ọ̀rẹ́ ta lẹ fẹ́ kó tún mú lọ́rẹ́. Ó ní they are guardians of each other. Jew ni kó máa bá Jew ṣe kí Christian máa bá Christian ṣe kí Muslim náà máa bá Muslim ṣe ṣé bí wọ́n ti divide family yẹn. Only whoever does so will be counted as one of them. Ìwọ tó bá wá lọ jẹ́ Mùsùlùmí tí ìyá ẹ wá jẹ́ Christian tó wá lọ ń bá ìyá ẹ tó lọ ń bá ṣe tó lọ mú ìyá ẹ ní ọ̀rẹ́. Ó ní o ti di ara wọn. Surely Allah does not guide the wrongdoing people. Allah kò kí ń tọ́ ẹni tí yóò bá sí lójú ọ̀nà kò kí ń tọ́ sọ́nà. Ẹni tó bá wà lójú ọ̀nà Allah máa ń ṣì lọ́nà. Ẹni tí ó bá tún wá ti ṣìnà Allah kò tún ní tọ́ sọ́nà. So Allah mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan lénìí Allah yẹn kò kí ń ṣe Ọlọ́run wọ́n máa ń sọ pé Ọlọ́run kan náà lájọ́ ń sìn ọ̀nà tá à ń gbà sìn ló yàtọ̀ irọ́ ni wàá sìn Ọlọ́run kan náà. Wọ́n fẹ́ penetrate wa ní bẹ́ẹ̀ ni wọ́n deceive wa because it's part of Islam ẹ gbọ́dọ̀ deceive wọn to penetrate them. So Allah olúwa ilé kàbá ní ṣìgìdì ni. Ẹ wá jẹ́ kí n wá mú àyà ẹyọ kan wá sí Quran chapter 4 verse 89 ṣé ẹ rí Quran pọ̀ dáadáa but ẹ mọ̀ ẹ kàn ní láti get àwọn nǹkan kan tẹ́ bá ti mọ̀ tó tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá kò sẹ́ni tó máa sọ fún yín rárá torí pé àbọ̀ ọ̀rọ̀ báyìí ó ti tó fọ́mọ ọmọ Yorùbá ó ti tó fọ́mọ lúàbí ó ti yé yín. Now Quran chapter 4 verse 89 bóyá eventually ọmọ yín yẹn wá lọ ń ṣe Islam lọ ìgbà tó ọmọ yẹn wá dàgbà ẹ mọ̀ pé nísìnyí àwọn ọmọ kékeré tá a bí àwa òbí la máa tọ́ wọn sọ́nà pé àyà lọ síbi lọ ṣe kìíní iṣẹ́ mọ̀ tọmọ yẹn bá wá dàgbà tọmọ yẹn bá ti gbọ́n ọmọ yẹn máa wé pé nǹkan tí mọ̀ mi sọ fún mi no this thing is wrong no nǹkan tí dáàdi mi sọ pé kí n ṣe yóò is wrong kíní yóò da ọmọ náà ó lè tọ́ òbí ẹ̀sọ́ náà tọmọ bá ti dàgbà bẹ́ẹ̀ mi náà ṣe wà yìí mọ́mì mi máa ń sọ fún mi pé nǹkan tẹ̀ ń ṣe yìí kíní yóò da bí láì ṣe rí nìyẹn téèyàn bá dàgbà dé stage kan àwọn òbí wa àwa la tún máa tọ́ wọn sọ́nà now tọmọ yẹn tó bá wá lọ gain sanity ẹ̀ back tọmọ yẹn ti dàgbà tó ti gbọ́n tó ti wí pé this thing is wrong Allah yóò lè jọ lọ́run kò lè máa sọ báyìí no kò possible Ọlọ́run tó dá wa kò nẹ́sìn tọ́lọ́run bá máa nẹ́sìn ni bọ́n ṣe ń bí wa báyìí wọ́n ti máa kọ ẹ̀sìn yẹn sí wa lára Ọlọ́run ò ní máa stress wa pé no ìyá lọ ṣe báyìí torí pé wọ́n bí èèyàn sínú kìrìsìtẹ́nì ló ṣe ń ṣe kìrìsìtẹ́nì wọ́n bí ẹ sí ìdílé mùsùlùmí ló ṣe ń ṣe mùsùlùmí Ọlọ́run gangan in the real sense kò nẹ́sìn kankan. Now tọ́mọ yẹn bá wá lọ realize pé gbogbo kìíní jack shit ni kìíní yóò make sense now wọ́n kàn fẹ́ wọ́n kàn deceive wa ni wọ́n enslave wa ni tọ́mọ yẹn wá sọ pé òun ò ṣe Islam mọ̀ pé òun fẹ́ kúrò tọ́n dẹ̀ wá sí lọ bẹ̀rẹ̀ ṣẹ̀ríà ń gbà yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tá a là sọ Quran chapter 4 verse 89 ẹ jẹ́ ń gbé jáde.
Quran chapter 4 verse 89. 89, Quran 4:89. 489. Oh, God, God. No more cutting them. Nǹkan tiẹ̀ tó wà tá a bá ṣe tó ṣe wọn fún yín tá Allah ní kó máa fọmọ tí ò tí ì ṣe nǹkan oṣù. Kó máa fi fọ́kọ. pé ṣàǹbá yín ṣe rí pé oore náà ṣe yín Bẹ́ẹ̀ni torí àná wọ́n bá mi torí sọ kò yẹ àjọ kán bá yín ṣe rárá gẹ́gẹ́ bí mùsùlùmí aláàpá aláṣẹ pé wọn ò gbọ́dọ̀ bá yín ṣe ẹ̀yin tẹ́ tún jẹ́ kìrìsìtẹ́nì nìyẹn láti ìyá lọ kí n tó tara mọ́ wò pé religion pé gbogbo kìíní yẹn kò ní nǹkan kan pé ọlọ́run gbogbo náà gbogbo wa. Ọlọ́run ọlọ́run kan kọ́kọ́ náà là ń kọ́ sọ. o Ọlọ́run ọlọ́run kan kọ́kọ́ náà kọ́ Yahweh Bible yàtọ̀ sí Allah. Ọlọ́run kọ́kọ́. Ẹgbẹ́ òsókè Ee wa. bó ẹ ṣe ń gbọ́ ni o. So ẹ máa gbọ́ Quran chapter 4 verse 89. Àwọn oníṣàlẹ̀ ilé wọn ti dé. Allah sọ Wọ́n pé gbà Allah ni they wish you would disbelieve as they have disbelieved. Wípé nǹkan tí Allah ń sọ bí bẹ́yìn ṣe jẹ́ Christian tọmọ yín jẹ́ Muslim tàbí tọkọ yín jẹ́ Muslim. Ó wá ń sọ fún àwọn ọmọ yín tó jẹ́ Muslim yẹn wípé sórí mọ́mí yẹn tó jẹ́ Christian yẹn wọ́n wish kí wọn náà jẹ́ Christian bíi tiwọn. Ṣé understand the Quran tí mò ń kà? ó yé mi sà bẹ́ẹ̀ sà. They wish you would disbelieve as they have disbelieved. Wọ́n fẹ́ kó o ṣàìgbàgbọ́ nínú Allah àti Muhammadu gẹ́gẹ́ báwọn náà ṣe ṣàìgbàgbọ́ nínú Allah àti Muhammadu jẹ́ pé Christian ni wọ́n fẹ́ kí wọ́n náà di Christian tó yẹ pé wọn ò tiẹ̀ ṣẹ̀sìn kankan wọ́n fẹ́ kí wọ́n náà má ṣẹ̀sìn kankan. So you may all be alike. Ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Ẹ lè jọ wà in uniform. Ẹ lè jọ kánkó àìgbàgbọ́. Allah wá sọ fún ẹni ọmọ tó jẹ́ Mùsùlùmí yẹn pé so do not take them as allies. Ṣé orí ìyá ẹ tó jẹ́ Christian yẹn máa mú lọ́rẹ̀ẹ́ ayò. Bàbá ẹ tí kò ṣe Islam yẹn máa mú lọ́rẹ̀ẹ́ ayò. Unless they emigrate in the cause of Allah. Àyàfi tí àwọn òbí ẹ yẹn, ìyá ẹ, bàbá ẹ yẹn tó bá wá sínú Islam táwọn náà di Mùsùlùmí. Ó wá ní lẹ́yìn tẹ́ bá ti wá di Mùsùlùmí yìí o, tẹ́ ti di Mùsùlùmí. Ẹ ń ṣe Mùsùlùmí tẹ́lẹ̀, ẹ wá ti wá di Mùsùlùmí báyìí. But if they turn away, tẹ́ bá tún wá sọ pé ẹ ò ṣe Mùsùlùmí mọ́ lẹ́yìn tẹ́ ti jẹ́ Mùsùlùmí tí ṣẹ̀ríà dẹ̀ ti bẹ̀rẹ̀. Allah sọ wípé ẹ̀yin Mùsùlùmí yẹn o, then seize them, ẹ gbá wọn mú. And unalive them wherever you find them. Kẹ́ ẹ dẹ̀ pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Tó túmọ̀ sí pé tí ọmọ yín bá gain sanity ẹ̀ back tó náà wọn ò ṣe Islam mọ́ tí ṣẹ̀ríà dẹ̀ ti bẹ̀rẹ̀. Àwọn tó jẹ́ Mùsùlùmí ní orí ilẹ̀ yẹn tó ti jọ jẹ́ Mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n máa pa. Ṣé nǹkan tí mò ń kà ṣó ń yé yín? Bẹ́ẹ̀ni. Mo máa ń láì kí n máa break it down báyìí kó lè yá àwọn èèyàn dáadáa. Nǹkan tí Allah sọ nìyẹn. Ọlọ́run ti wá Olódùmarè number 1 kò nẹ́sìn. Ọlọ́run ò kí ń ṣe Christian, Ọlọ́run ò kí ń ṣe Muslim. Ẹ̀sìn méjèèjì yìí wọ́n gbé wá bá wa láti wá báyé wa jẹ́ ni. You get? So the only solution fún wa láti wà united tó rán wá fẹ̀sìn yìí divide wa ni. Òun ni pé kó ní kálukú padà sí nǹkan tó ń ṣe lé wọn. Kò sí iná kankan bí kankan. Kò sí heaven kankan àbálùjọ náà kankan bí kankan. Irọ́ ni gbogbo kíní yẹn. Wọ́n kàn kọ́ sínú ìwé láti cause division ni. Wow. So tẹ́ ẹ bá sọ pé kí àwọn ọmọ yín lọ lé kéwú ṣe ni ẹ lọ fa ọwọ́ aago wọn sẹ́yìn. Ẹ dẹ̀ lọ ń jẹ́ kó máa kó ẹ̀kọ́ burúkú kó máa kó sí wọn lórí. Tí ọmọ yín bá tún wá jẹ́ obìnrin, àáfàá lé kéwú ó lè máa fi karòǹdì kó máa bá a sùn kò dẹ̀ tó bẹ́ẹ̀ kó sọ fún yín kó sọ fáwọn òbí ẹ̀. Torí pé nǹkan tó wà nínú Islam ni wípé wọ́n lè fẹ́ ọmọ kékeré tí ò tíì máa ṣe nǹkan oṣù. Gbogbo nǹkan tí mo sọ yìí mo kàn mọ́mọ́ ká àyà mẹ́ta ni. Ibi tí mo ní wọ́n ti lè máa fẹ́ ọmọ kékeré yẹn ó wà ní Quran chapter 65 verse 4. Ó wà anything tá a bá sọ bí ó wà ní Quran. ms baba mo bá yájú orí ẹ̀kan sì tó wà nípa pẹ̀lú mi àjọ máa play ball ni àjọ wájú lé nìyí. Mo wá ní pé kí ó mú ibi tí àdúrà wà nínú Quran wà bàbá afẹ́jà gan ní fìdí lẹ́nu bọ́ mo kàn lọ́gbọ́n àgbà pé mo ti gbọ́ kò sí níbẹ̀ bọ̀ kúrò ní fìdí fún wọn ni ìgbà tí play ball afẹ́jà bọ́ọ̀ máa ń ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ nínú program yìí bẹ́ẹ̀ lọ yẹn ń ṣe fún mi níta o Bọ́n ṣe rí yẹn tán bá sọ díjà wọ́n máa ń jọ òun. ìkọ́nu wọn sì ìkọ́nu wọn pè é wọ́n bọ̀ ní báyìí ìbẹ́kẹ̀ ẹ bá mi fi ìmọ̀ ẹ bá fi ìlànà ẹ bá fi ìlànà wà lọ́yà àbẹ̀rẹ̀ rẹ̀. Náà bàbá ẹ kúrọ̀lẹ́. Now tí ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí káwọn èèyàn lè gbọ́ mi tí ẹ bá sọ fáwọn mùsùlùmí pé kò sádùúrà nù Quran wọ́n á ní
àwọn rọ́bà náà tó wà ní Quran kọ́ àìmọye rọ́bà náà ó tó 40 ó mọ̀ tó mọ rọ́bà náà á ti ná bàbá fídíníyà bàbá àsànàtà ẹlẹ́sùn náà wákìlá ìrátì ẹlẹ́sùn sọ̀rọ̀ tó ń bá sọ̀rọ̀ bàbá now èmi Christian lèmi so mo wá convert ara mi sí Muslim tó gbé most gbogbo àwọn ọ̀rẹ́ mi Muslim ni wọ́n ṣé ń gbọ́ mi sà ok mo ń gbọ́ yín. tó fi mọ́ ọ̀rẹ́ mi tó pè mí wá yìí náà pé kí wá kọ́ ìmọ̀ ṣe understand so now ṣé wà pẹ̀lú mi. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín sẹ́ mo ń gbọ́ ṣé ẹ wà ń bẹ̀ ṣé ẹ̀yin wà ń bẹ̀ mo ń gbọ́ yín. àwọn èèyàn kan ti ń mẹ́sẹ̀gì mi pé àwọn ò rí ṣòwò ní Facebook so mo fẹ́ sáré ṣé ẹ̀yin wà ń bẹ̀ ṣàmì ò tún ẹ sọ̀rọ̀ mi ò gbọ́ yín mọ́ ẹ̀yin yẹn jẹ́ power tap ni mo bóyá power tap ni. bóyá so mo máa bàbá fi kọ́kọ́ àkáǹtì yẹn wọlé sí torí èmi náà fẹ́ lọ sí Facebook. so bàbá so ok now so a ti rí èèyàn tó yẹ pé ọbí tó dẹ̀ wá pẹ̀lú alukoran tó wà pẹ̀lú mi bàbá mo ń gbọ́ yín dáadáa bàbá mo ń gbọ́ yín so clearly. a ti rí èèyàn tọ́bí pẹ̀lú alukoran tó mú Quran wá sí ilé ayé tẹ́yìn náà dẹ̀ mọ̀ so a lè tún rí àwọn èèyàn tó ní tó bá fẹ́ ṣàdúrà fẹ́yàn wọ́n ní kó gbé Quran wá àbí kó gbé ó Quran yá dání ẹ á dúró dẹ̀ máa ṣàdúrà ẹ má fáwọn lọ èèyàn á fà dẹ̀ máa wí ẹ bẹ́ẹ̀ má lọ fà ẹ má lọ fà á máa jẹ́ bẹ́ẹ̀ ẹ má lọ fà sẹ́ ok sir so mo mọ̀ pé ẹ ò kì í ṣọmọ ẹni kékeré. tó mo ti fún yín ní sample bíi méjì irọ́ ẹ kúrò ń bẹ̀ irọ́ lásán ni wọ́n sọ pé ọmọ mú kúránì wá lára kúránì tó mọ́ mú wá yẹn made in China wà lára ẹ̀. àwọn àáfàá lọ dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí lọ́ máa lọ fi kúránì síbi placenta wọ́n á rọra fẹ̀ jẹ yìí irọ́ ni ẹ dàgbà náà irọ́ ni ó ṣe jẹ́ wípé ilẹ̀ ọ̀dọ̀ tí táwọn Fúlàní ti fẹ́ scam yín ibẹ̀ ni wọ́n ti máa ń mú kúránì wá ilẹ̀ Saudi tí Islam gangan wà tó yẹ pé àwọn lọ́ni Islam lọ́ni kúránì wọn ò bímọ pẹ̀lú kúránì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni òótọ́ ni o Nàìjíríà So wà yín náà àwọn láti people yẹn irọ́ ni they are doing everything àbí to Saudi keep tó yẹ pé us. ibi tó nímọ̀ ju àwa lọ. bàbá ms bàbá Yes. bàbá mi Tani Olohun wọ́n gbin igi kan ó wà lórí péèjì wọn àti kékeré ni wọ́n ti gbin igi yẹn wọ́n kọ ifá sí lára igi yẹn wá ti dàgbà gan sìn ṣe mọ̀ pé àwọn tí wọn ò mọ bí igi yẹn ṣe débẹ̀ bí wọ́n ṣe gbìn táwọn ẹlòmíì bá wá kó wá sádùúgbò yẹn wá ní pé ifá wu igi lára ṣe ti rí lọ́jìkì yẹn. àwọn nǹkan tí wọ́n máa ń ṣe náà nìyẹn. Exactly. Ẹ gbóhùn sókè bàbá mi mo ní ká fi kún yín ni sà. So nípa wípé ọmọ kan mú Quran wá irọ́ ni ọmọ kankan ò mú Quran wá wọn ò bí Quran mú anybody so ṣe get irọ́ lásán ni wọ́n kàn lọ wọ́n sáré lọ plant ẹ̀ síbẹ̀. ojú ti yẹn nìyẹn ìyẹn ti kò lọ ṣẹlẹ̀ báyẹn. nílùú Saudi ìlú tiwa ló ti wá ń ṣẹlẹ̀ bóyá ẹlẹ́kejì ńkọ́ èwo nìyẹn. èyí tí mo ní tí àwọn àfáà bá fẹ́ ṣàdúrà fún yàn wọ́n ní ẹgbẹ́ Quran wà wọ́n á dẹ̀ máa fi ṣàdúrà fún yàn á dẹ̀ máa wí bẹ́ẹ̀ á máa jẹ́ bẹ́ẹ̀. irọ́ lásán àyíjọ́ tó ti ń fi Quran ṣàdúrà kí Nàìjíríà dá ṣé Nàìjíríà dá ni. kí ló dé tí àáfàá sọ pé òun ẹ̀yin gba ṣàdúrà fẹ́ lómi fún kó máa rí bẹ́ẹ̀ kí ló dé tó ṣàdúrà fúnra ẹ̀ pé káyé tòun da tó yẹ bí ṣe ló ń fi àdúrà yẹn tọrọ ó ń fi Quran yẹn tọrọ jẹ. irọ́ lásán ni àdúrà kankan ò gbà ìtàn ló wà nù Quran náà. nǹkan tẹ́ ẹ̀ kàn nílò láti ṣe ni wípé ẹ lọ gẹ̀ẹ́tì Yorùbá Quran tàbí English Quran ẹ wá mú láti Fatiha kẹ́ka tí ẹ ò bá dáná sun Quran yẹn pè mí tí mo bá yín sọ̀rọ̀ yìí ní ọmọ àlè. tó dá mi kò torí sáájú pé àkọ́kọ́ nu Quran yẹn kí lẹ rí kò sí àdúrà àkọ́kọ́ nu Quran yẹn meaningless story ló wà níbẹ̀ ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ irú ibi tí mo sọ́n sí pé Rabbana atina fid dunya hasanata wa fil akhirati olúwa àwọn bàbá wa yẹn náà kà á ṣàánú sójú mi jẹ́ n ráyé gbé jẹ́ n lówó ṣe ẹ gẹ́ẹ̀sì nǹkan tí mo sọ yẹn mo wà pẹ̀lú now tẹ́ bá wá lọ ọ̀n ṣe rí píìkì ibẹ̀ yẹn nínú Quran ni wọ́n á píìkì bóyá verse kan àbí méjì tí wọ́n ti sọ̀rọ̀ yẹn nínú Quran meanwhile tẹ́ bá bẹ̀rẹ̀ àyà yẹn látòkè níbẹ̀ ni Jésù dìde bí Jésù ṣe ń dìde ló wá ń lọ òun àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n wá débì kan wọ́n wá fẹ́ ká kaṣú ọwọ́ wọn ò wá tó kaṣú yẹn wọ́n wá pariwo olúwa wa kaṣú yìí bá wa fà á wálẹ̀ olúwa wa jẹ́ kọ́wọ́ mi tó kinní tí mo fẹ́ mú yìí àwọn ọmọ wa lọ gún ibi olúwa wa jẹ́ kọ́wọ́ mi tó kinní tí mo fẹ́ mú yìí wọ́n ara mú bẹ̀rẹ̀ jáde fún yín wọ́n sọ fún yín pé yá ẹ máa ṣàkíní eléde lárúbáwá meanwhile ìtàn ni ó ń bá bọ́ọ̀lù àtókè wípé wọ́n ń bọ̀ àwọn kan ló ń bọ̀ lọ́n débì kan lọ́n fẹ́ nawọ́ mú kinní kan ìgbà tó fẹ́ nawọ́ mú kinní ọwọ́ wọn wà tó wọ́n wá sọ yá olúwa wa jẹ́ kí n nawọ́ so ọ̀rọ̀ tí ẹni yẹn sọ òun lẹ́ ń sọ ìtàn ni ó ṣó yá ti bá yé yín
bàbá mo ti kọ́ mọ̀ púpọ̀. lọ́jíìkì yẹn nìyẹn kẹ́ ẹ wá tó máa lọ Fine. kẹ́ ẹ wá ṣe Èmi nǹkan dájọ́ tẹ̀ fẹ́ fún sọ àbí. bàbá ẹni tí ìfẹ́ ok ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ bèrè mọ̀ ní bèrè ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta àti máa fi lẹ́ẹ̀ pátápátá òun ni pé kí ló ń mú àwọn èèyàn tó fi ń rọ̀ṣì lọ mẹ́ka àṣírí wo ló wà ń bẹ̀ ẹ sọ fún mi. alright ẹ ó ṣe láwọn sọ gan pé mímọ̀ àdúrà ẹ pé gbígbàdúrà ó wà níbi bẹ́ẹ̀ wọ́n á pè ní 5 million àwọn èèyàn á wá owó yẹn wọ́n á lọ síbẹ̀ wọ́n pè ní 10 million àwọn èèyàn á wá owó yẹn wọ́n á lọ síbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ẹ ẹ̀yẹ ṣe ní kò gan sádùúrà nínú Quran ẹ ṣe ẹni kò gan sọ Ọlọ́run ẹ ṣe gan gbígbà ẹ ṣe kò gan sáwò ẹ ṣe gan ẹ fi ẹsọ yẹn fún mi ẹ ṣe tẹ́lẹ̀ gan ṣe rí ẹni mo fẹ́ bèrè ẹ jẹ́ fún kí n jẹ́ ká ṣàlàyé fi fún yín àbèrè mọ́ last. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí mẹ́kà lílọ bí ìgbà téèyàn kan lọ gbafẹ́ lásán bíi pé ẹ jẹ́ kí n wò ẹ mọ ṣe ẹ mọ Olúmọ lẹ́gbàá ṣe ẹ mọ Olúmọ lọ mẹ́ka ẹ má wọrí ṣe ẹ mọ Olúmọ lẹ́gbàá bí àwọn èèyàn ṣe ń lọ sí Olúmọ tí wọ́n ké Olúmọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni àwọn èèyàn ṣe ń lọ sí mẹ́kà mẹ́kà tí wọ́n ń lọ yẹn wọ́n lọ ń fún ojú lóúnjẹ wọ́n lọ ń pọ́n òkúta lá tourism lásán ni wọ́n kàn lọ tọ́ Saudi ni àwọn Saudi kàn fi wọ́n pawó ni kò dẹ̀ sí kíní yẹn ò dẹ̀ ní wá sí ìmúṣẹ bí kò bá ṣe pé àwọn àáfàá tí wọ́n ti brainwash àwọn èèyàn ti kó wọn lẹ́rú pé ìlú gbígbàdúrà nílùú mẹ́kà kílẹ̀ rí. the whole world ló ń lọ síbẹ̀ o. the whole world wo ló àwọn tí wọ́n ti brainwash ni àwọn tẹ́ ẹ rí àwọn Pakistan àwọn bóyá torí bẹ́ẹ̀ rá àwọn funfun kan bẹ̀ àwọn Pakistani ni àwọn tí wọ́n ti kó lẹ́rú ni ṣẹ́yìn rọ ọmọ Britain ọmọ British ọmọ Canada kó sọ pé òun lọ sí Saudi ni kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀. ok irú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo wá lówó kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀. kí wọ́n ń rọṣẹ̀ tó tó bẹ́ẹ̀. wọ́n brainwash wọn ni tó bá brainwash ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa lọ Mẹ́kà lọ́dọọdún. meanwhile iṣẹ́ tẹ̀ ń ṣe gangan ló mú yín lówó ìgbàgbọ́ yín máa lọ sí wípé bẹ́ẹ̀ ṣe ń lọ Mẹ́kà yẹn ṣé ǹjẹ́ mọ̀ pé Mẹ́kà tó ń lọ yẹn jẹ́ mọ̀ pé òkúta ni wọ́n ń lọ lá ó tún ìpákànbí ti bọ́lẹ̀ àkànbí ò bá fi ṣàìtọ́ni wọ̀nyí ó yẹ kí n play fídíò kan fún yín gan táà fà kan ti sọ pé wèrè ló ń lọ Mẹ́kà ó ní ẹ máa lọ sọ̀kò fókò ẹ máa pariwo ẹ mọ̀ tún mọ̀ nǹkan tó máa ń sọ ní labaika lawumo labaika ṣé ẹ mọ̀ tún mọ̀ ẹ yóò bá ó yẹ kí n wá sọ̀tún mọ̀ ẹ fún yín eléyà tún jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Allah yẹn ṣì gidi ni kò kí n ṣe Ọlọ́run Allah yẹn inú Kaaba yẹn ló wà so ó dẹ̀ ti wà nínú òpó òsìn Islam wípé tó o bá ti lówó o gbọ́dọ̀ lọ sí ilé Allah ibi táwọn Arab yẹn knock everybody sí nìyẹn tó báwọn fẹ́ máa pawó àwa náà ká arrange kíní kan sí pé tó o bá ti lówó ẹ gbọ́dọ̀ kówó yín wá sí Olúmọ lẹ́gbàá láti wá gun òkè Olúmọ gbogbo nǹkan tó ń fẹ́ ìwọ tó bá ń wọ́ ọmọ anything tó bá ń fẹ́ tó o bá ti gun orí Olúmọ tó o dùn àwọn ọlọ́bẹ̀ yẹn náà àdúrà gbà bẹ́ẹ̀ náà ẹ ti understand àdúrà dẹ́ ń gbà bẹ́ẹ̀ normal àwọn èèyàn á kówó wá lóòótọ́ wọ́n á kówó wá wọ́n á lọ síbẹ̀ wọ́n á wá tí àwọn bíi kánà àwọn 50,000 wá àwọn tó tọrọ nǹkan táwọn 50,000 bá wá táwọn bíi 30,000 tó yẹ pé nǹkan tó ń wá wọn rí ṣé ẹ mọ̀ wọ́n máa rò pé bóyá nǹkan yẹn ni ó jẹ́ kó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó ń bó wá ṣe rí nìyẹn ẹ wá jẹ́ kí n sọ̀tún mọ́ kíní yẹn fún yín wọ́n ní wọ́n tó bá ti ń yí òkúta yẹn po ìyẹn ilé dúdú yẹn wọ́n á máa ní labaika lahumma labaik labaika la sharika labaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak so àwọn èèyàn máa sọ báyẹn àwọn èèyàn tó ń lọ síbi àwọn èèyàn wa wọ́n kàn ká kíní yẹn ni wọ́n rò bá àdúrà làwọn ṣe ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọ kò ń ṣàdúrà o ìtumọ̀ ẹ̀ ni wípé èmi nìyí Allah wọ́n ń sọ fún Allah tó wà nínú ilé yẹn àwọn ti dé àwọn ti kó àwọn dé èmi nìyí Allah èmi nìyí Allah gbogbo ọpẹ́ ní tiẹ̀ gbogbo ìyìn ní tiẹ̀ àti gbogbo ìjọba ìwọ ò ní alábàáṣepọ̀ nǹkan tí mo sọ yẹn sì ṣàdúrà ni kò ń ṣàdúrà náà but àwọn èèyàn tó ń lọ náà bá ti ń sọ kíní yẹn wọ́n máa ti rò pé òótọ́ ni àdúrà wàá máa gbọ́ tó bá ti ibi òkúta dúdú yẹn ẹ lọ fẹnu kan àná bí ìfẹnu kò òkúta yẹn gbígbà àdúrà ni irọ́ ni wọ́n á ní tó bá ìwọ tó bá lè àwọn kan tiẹ̀ ẹ ṣe sùúrù àwọn kan tó máa sọ pé ìwọ tó bá lè débi tí òkúta yẹn wà ìwọ kan náwó sí òkúta yẹn lọ́ọ̀kan kó wá fọwọ́ yẹn sẹ́nu wá rí tí ẹnu ẹ máa korò ńgbà tó bá fọwọ́ sẹ́nu ẹ tẹ́nu ẹ korò kò yẹ kó ti mọ̀ pé ṣe lọ jẹ korò Mẹ́kà ni ó fọwọ́ sẹ́nu ẹnu ẹ ò dùn ṣe lẹ́nu ẹ korò ó lọ definitely ó lọ jẹ kóró Mẹ́kà ni náà so scam ni packaging ni táwa náà bá packaging sí wa ọmọ àkówó wa èwo ni ẹ. òrò ọmọ bí ìgbà tó mú mi ẹ ó bímọ. ta ló sọ bẹ́ẹ̀. àwọn ṣẹlẹ̀ o. ta ni kò rọmọ bí sẹ. ó fomi ẹ ó fi bọ́ orí ẹ. ta lẹ ń sọ jẹ́ kí n mọ ìtọ́ tẹ́ ń sọ. nǹkan tó ń ṣẹlẹ̀ ni omi sẹ́mísẹ́mí. irọ́ lásán ni ìgbọ́n yìí omi sẹ́mísẹ́mí ò yàtọ̀ sómi odò Ògùn yàtọ̀ sómi òkun omi ọ̀sá ẹ wá jẹ́ kí n sọ ṣe ǹjẹ́ mọ̀ pé sẹ́mísẹ́mí ǹjẹ́ mọ̀ pé wọ́n gbẹ́ bí kànga ni
ìtàn tí wọ́n sọ fún yín pé ọmọ kékeré kan fẹsẹ̀ wálẹ̀ irọ́ ni torí pé ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé wa ni a ti ka ìtàn yẹn ń bì bàbá tó bí bàbá Muhammadu Abdulmutalib òun ló lọ gbẹ́ kò dẹ̀ kí ń ṣe mùsùlùmí òun ló gbẹ́ wọ́n gbẹ́ ẹnìkan gani àwọn pípù yẹn wọ́n kàn package wọ́n kàn mú wa wọ́n kó wa lẹ́rú ni wọ́n fẹ́ ká máa kówó tiwa wá ká máa wá fi túlù tí wọ́n ṣe ní àwa náà lómi Ọ̀ṣun lọ́dọ̀ wa tá a bá package ẹ̀ tá a market ẹ̀ tó bá ń wọ́ ọmọ tó bá mọ omi Ọ̀ṣun wà á bímọ. fáàtì ni mo ń sọ fún yín. ms baba ẹ jọ kí bàbá yìí tó lọ kán lọ wo visa tí wọ́n máa ń fáwọn èèyàn tó bá ń lọ Saudi Arabia tourist lọ máa ń tourist ni ok èèyàn kan sọ kíní kan sìn Ọlọ́run ṣe ẹni tó sọ̀rọ̀ yìí kò sọmọ kékeré ní time COVID-19 ẹ̀gbọ́n tẹ̀ ń gbọ́ mi ní time COVID-19 tí wọ́n ti Mẹ́kà pa tó bá jẹ́ pé lódodo Ọlọ́run tó dá wa náà ni wọ́n ń sìn bẹ́ẹ̀ kí ló dé tí wọn ò ṣí Mẹ́kà ṣebí ó yẹ kán ṣí Mẹ́kà kó jẹ́ pé gbogbo àwọn tó bá ní COVID kán máa wọ ọbẹ̀ kára wọn dẹ̀ máa yá tàbí tán bá lọ sí Mẹ́kà kán má ní COVID irọ́ ni àwọn pípù yẹn kàn ṣe business ni business ni ẹ̀gbọ́n ẹ jára yìí ẹ wá lọ fi Christianity lẹ̀ ẹ lọ sínú Islam from ẹ lọ fi Christianity lẹ̀ ẹ lọ sí Islam from fry pan to fire. From fry pan to fire. I tell you from fry pan to fire ni. Ọlọ́run tó dá wa ẹ̀gbọ́n kò lẹ́sìn bí mo ti ṣe sọ fún yín kò sáàdúrà kankan nu Quran ni kò sí ìwúre kankan nu Quran. Now, baba, tábà wá bímọ ńkọ́ kí ló kọ́ la fẹ́ máa sọ àwọn ọmọ. kí n sọ ọmọ kékeré tẹ́ bá bímọ nílẹ̀ Yorùbá àti ní gbogbo kínní àwọn kọ́lọ́ ní a ní ètò sọmọ lórúkọ a ní ètò ìgbéyàwó a ní ètò òsìnkú gbogbo ẹ̀ la ní tẹ́ bá bímọ ẹ wá orúkọ tó wuyì tó jẹ́ orúkọ Yorùbá ẹ fún àwọn ọmọ yín òun ni àmì ìdánimọ̀ wọn òun ni tó bá wà lájò wọn á lè mọ̀ pé ọmọ Yorùbá ni wọ́n. Now mo wà ní ẹ máa gbọ́ mi o mo wà ní inú school mo wà láàrin àwọn òyìnbó gbogbo wọn funfun èmi nìkan ni dúdú. Now àwọn tó funfun yẹn arabu wà nù wọn àwọn arabu ló ń jẹ́ Abdullahi Abdulmutalib Abdulgavar àwọn òyìnbó ẹ máa rí táwọn máa jẹ́ Jed wọn máa jẹ́ Patterson wọn máa jẹ́ àwọn orúkọ wọn máa jẹ́ John àwọn náà ń jẹ́ àwọn orúkọ yẹn kò ń ṣàwa àwa Yorùbá àwa náà lórúkọ tọ̀dọ̀ tiwa. Now tèmi tí mo wá jẹ́ dúdú tí mo wà láàrin wọn tèmi náà wá jẹ́ tí mo wá lọ jẹ́ Abdullahi ṣé mọ̀ tí èèyàn kan bá tiẹ̀ wo tí èèyàn kan bá kàn tiẹ̀ go through list yẹn ó máa rò pé gbogbo àwa Abdullahi yẹn pé ọmọ Arab ni wá ni ó máa rò pé ọmọ Arab ni wá ni because orúkọ Arab là ń jẹ́ wọ́n fẹ́ Arabize wa kán lè gbalẹ̀ wa nǹkan tó fẹ́ ṣe nìyẹn. So tí immediately tí ẹ bá ti kọ́kọ́ rí Abdullahi Abdulmutalib ti mọ̀ pé these guys are Arabs tẹ́tí rí èèyàn kan tó ń jẹ́ Jed tó ń jẹ́ àwọn orúkọ òyìnbó yẹn ti mọ̀ pé eléyìí ó jẹ́ pé ọmọ British ló máa jẹ́ tẹwàá rí Adéwálé Ọláyẹmí Àyìnkẹ́ ṣé mo pẹ́ máa ṣe mọ̀ pé ọmọ Yorùbá lélẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ bó ṣe rí nìyẹn. So everyone has their own name their own lineage. Arab name là ń sọ wọ́n ṣe là ń Arabize wọn à ń kó wọn lẹ́rú fáwọn Lárúbáwá àwọn Lárúbáwá á lè rọrùn fún Lárúbáwá láti wá gbalẹ̀ wa tí gbogbo wa bá ti ń jẹ́ orúkọ wọn ilẹ̀ wa ti di ilẹ̀ Lárúbáwá báyẹn àwọn ọmọ Lárúbáwá sì máa wá lẹ́yìn táwọn Fúlàní bá ti kọ́kọ́ kó wa lẹ́rú tó ti gbalẹ̀ àwọn Lárúbáwá fún ara wọn sì máa wá tó jẹ́ àwọn the real Arab tó ń jẹ́ Abdullahi Abdulmutalib Abdulgavar Muhammad Jabbar wọ́n máa wá wọ́n máa fẹ́ àwọn dúdú yẹn díẹ̀díẹ̀ wọ́n máa fún wọn lóyún wọ́n máa bí funfun díẹ̀díẹ̀ wọ́n á tún máa dilute blood wọn díẹ̀díẹ̀ tó máa fi erase gbogbo wọn kúrò ethnic cleansing ni wọ́n ń pè wọ́n á erase ẹ lọ sí Somalia ẹ lọ Libya ẹ lọ Morocco ẹ lọ Algeria wọ́n ti gba gbogbo lẹ́yìn náà the same thing náà ni àwa ọmọ Yorùbá jẹ nílàkàyà nọgbọ́n so a gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀sìn kó ní lẹ́rú tó ń mú wá irọ́ lásán ni gbogbo àwọn ọmọ tó bá ti ń jẹ́ orúkọ Lárúbáwá yẹn ẹ lọ change ẹ̀ Allah tó wà ní Quran kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ṣígídí ní Olúwa ilé Kàbá ni. ẹ jẹ́ ká sáré run over àwọn orúkọ yẹn quickly kí wọ́n lè mọ̀ pé wọn ò ní ìtumọ̀ kankan. kò ní tábà máa ṣètò tó bá wà bá máa ṣètò orúkọ ṣẹgẹt a ti máa ṣètò orúkọ then àwọn request kan ṣe wọ́n. ní bẹ́ẹ̀ èmi náà máa gba máa wọnú gúúpù yẹn. So tẹ́ bá ti follow page yìí tẹ́ follow Àgbọ̀lọ́wọ́ Èkó Àkànbí Ọlọ́ba ọba lọ́mọ ilẹ̀ rí wọ́n ká tún máa mọtí kọ́ tí ò dáa. wọ́n kàn scope yín ni bàbá ẹ kúrò ńbẹ̀ tẹ́ bá like tẹ́ bá lè mọtí àmupara ní kẹ́ máa mu ẹ mọtí ìlọ́kọ̀ ìṣe yín
nínú àlùjọ́nú àwọn mùsùlùmí àwọn olórí burúkú yẹn lè mọ̀ pé wọ́n fẹ́ fi ọ̀run gbayé lọ́wọ́ wa wọ́n sọ pé ẹ máa mutí lọ́run kẹ́ máa mutí láyé ẹ máa jẹlẹ́dẹ̀ lọ́run ẹ máa jẹlẹ́dẹ̀ àwọn nǹkan tó dáa wọ́n ní kẹ́ máa ṣe láyé ẹ máa wá ṣe lọ́run wọ́n fẹ́ kẹ́ kú tẹ́ bá dẹ̀ ti kú wọ́n kò ní sí tábà kankan tí o wà tí ò da inú náà là ń lọ kò sí náà kankan bí kankan tó bá tún wá ṣe Islam ẹ nǹkan tó wà fà ní Quran ni pé ó máa jóná ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo mùsùlùmí ló máa jóná ṣé ẹ mọ̀ àbẹ́ mọ̀ mo mọ wọn ò sọ bẹ́ẹ̀ fún yín rí gbogbo mùsùlùmí ló máa jẹ́ pátápátá ó máa jóná kí ló pátápátá ṣe àáfàá máa jóná tìrùngbọ̀n kí ló ṣe bàbá bá Allah ṣe fẹ́ nìyẹn Allah sọ pé wọ́n máa kọ́kọ́ jóná lẹ́yìn tó bá ti jóná ku skeleton egungun wọ́n ṣẹ̀ máa wá kó wọn wọ́n máa wá bu omi sí wọn lára ara wọn máa tún wá wù padà wọ́n máa wá wọ àlùjànnà and Muhammadu irọ́ ni kíní yẹn o tó bá ṣe Islam o lè jáde kúrò nínú náà ìdí tí mo máa sọ bẹ́ẹ̀ fún yín ni nínú Quran chapter 49 verse 6 or 46 verse 9 máa gbé jáde ńsìn Muhammadu sọ wípé ẹ máa gbọ́ mi Muhammadu sọ pé ẹ̀yin mùsùlùmí òdodo mi ò mọ nǹkan tó máa ṣe fún mi o mi ò dẹ̀ mọ nǹkan tó máa ṣe fẹ́yìn náà ẹjọ́ ẹni tí ò mọ nǹkan tó máa ṣe fún tẹ́yìn wá ń tẹ̀lé tó dẹ̀ wá sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe tẹ̀lé mi o nǹkan tó dájú ní pé máa jóná but mi ò mọ nǹkan tó máa ṣe fún mi ìtumọ̀ ẹ̀ ní pé bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ máa kúrò nínú náà yẹn scope ni o ẹ lè kúrò nínú inú èmi àti yín àjọ máa jóná ni o ìyẹn Muhammadu ló sọ bẹ́ẹ̀ o nílẹ̀ Yorùbá dì ní àwa ò níná kankan. ẹ̀sọ́ wà ní ó dáa ká máa tẹ̀lé báyìí o ẹ ṣe gan Torí la bí fẹ́ mo máa ṣe ṣe sọ báyìí. lẹ́ẹ̀kan Ọlọ́run Olódùmarè tó dá wa kò nẹ́sìn ẹ̀gbọ́n ẹ ń gbọ́ mi ẹ wo àtẹ́ lọ́wọ́ yín báyìí bẹ́ẹ̀ni mo rí ẹ bá ìyá là wà ń bẹ̀ bẹ́ẹ̀ àbí ẹ bá là ń bẹ̀ mo bá là ń bẹ̀ tẹ́ ẹ mẹ́ni tó kọ́ mo mọ̀ ọ́n. ẹni tó kọ́ yẹn tó bá yẹ pé ẹni tó kọ́ yẹn nẹ́sìn kí ló yẹ tí ò kọ ẹ̀sìn yẹn sí wa lọ́wọ́ pé ó yá Islam kẹ̀dẹ̀ bá lọ́wọ́ yín Christianity kẹ̀dẹ̀ bá lọ́wọ́ yín kí ló yẹ tí ò ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ìwà lẹ̀sìn nílẹ̀ Yorùbá ìwà lẹ̀sìn ẹ nífẹ̀ẹ́ ra yẹn ṣe dáadáa ẹ tẹ̀lé òfin ìlú tẹ bá wà ṣe get ẹ jayé orí yín ẹ tọ́ àwọn ọmọ yín ẹ jẹ́ kán ẹ fún wọn ní education tó dáa ẹ ṣiṣẹ́ iṣẹ́ àgbẹ̀ ẹ ra máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ tẹ bá yẹ tó ń ṣe náà ẹ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọmọ yín ẹ fún wọn ní good quality education ẹ jẹ́ kán lè ronú because the moment ẹ bá ti jẹ́ kán lọ in the line of religion wọn ò ní lè ronú ìrònú wọn ó máa wà within the book tẹ bá rẹ lómi tí àwọn àfáà mi bá ń sọ̀rọ̀ báyìí ẹ máa gbọ́ kí ni kan sọ nínú Al-Quran wọn ò lè dá ronú brain ni wọn ti wà contaminated nǹkan tó wá wà nínú Quran ni wọn máa tẹ̀lé so Ọlọ́run ò nẹ́sìn rárá àṣà àti ìṣe la ní nǹkan tó bá ń ṣe lé yín ẹ lọ máa ṣe ibẹ̀ ní strength yín wà ìyá ló máa gbèyàn ibẹ̀ ní strength yín wà bó ṣe rí nìyẹn. strength ẹ ṣe gan ẹ kú làákàyè mo dúpẹ́ mo appreciate tó ti gbà mo báyìí ti sí gbà. ó ti gbà bí sm ms ẹjọ ó fẹ́ bèrè ọkàn láti àwọn ẹgbẹ́ kìíní yìí ẹjọ ms mo fẹ́ ṣe kíní fáwọn ọmọ mi kan tí mo bí ìkejì mo fẹ́ ṣe kí ló ń pè súná mo fẹ́ pa súná fún ṣó ní kí n pa àbí kó ní kí n pa mo fẹ́ bèrè. ẹ tẹ bá pa ẹran ṣe bí fún wẹ̀jẹwẹ̀mu ni àwọn èèyàn fẹ́ jẹ ni ẹ kàn make sure pé sọ lórúkọ nílànà Yorùbá wọn á gbé àwọn nǹkan tó fi ń sọmọ lórúkọ omi oyin àádùn ṣúgà ìrèké ó gba àwọn nǹkan tó fi ń sọmọ lórúkọ wọn á tọ́ sí lẹ́nu wọn á fi wúre fọ́mọ yẹn àwọn èèyàn dẹ̀ máa jẹun ó ti tán ẹ dẹ̀ fún kọ́ńtì ẹ̀ tó bí nígbà tẹ́sí mọ̀ pé ọkùnrin ni ìyàwó yín fẹ́ bí obìnrin ìyàwó yín fẹ́ bí ẹ ti sọ pé orúkọ báyìí la máa fún ẹ ò lè sọ pé àwọn àfáà kan ò gbọdọ̀ gbórúkọ jáde ẹ̀yin lẹ máa fún lórúkọ ẹ má jẹ́ kí wọ́n kírun sáwọn ọmọ yín létí so àwọn ẹ̀yin fúnra yín ni kẹ́ fún lórúkọ kẹ́ dẹ̀ ṣe nọ́mà ó ti tán bó ṣe rí. nísìnyí bẹ́ẹ̀ pa tí mo pa sínú ẹ̀ bẹ́ẹ̀ pa sínú ẹ̀ báyìí sí so nísìnyí ṣé kí n pe àáfàá ni àbí kí n pe ò ní láti kílẹ̀ ń pa àáfàá fún kílẹ̀ àáfàá fẹ́ wá ṣe ń bẹ̀ ṣọ́fẹ́ wá ka Quran ni a ti sọ fún yín pé ìtàn ló wà nù Quran so ẹ̀pà wọn ló wà ń bẹ̀ ẹ kàn lè pa àwọn èèyàn yín ẹ fẹ́ ṣe fàájì o ẹ fẹ́ owó ti wà lọ́wọ́ yín o káwọn èèyàn ṣàsun kẹ́kẹ́ dẹ̀ jẹun kan bí happy ó tán. ẹ mẹjọba mo rí àkùsí ọ̀rẹ́ mi yìí tọ́wọ́ lé mi yìí àjọ afẹ́jà ní fídíò lẹ́yìn o kò fẹ́ gbà tèmi ọ̀ mọ́ pé ẹ kí mo lè pè wá sí ìgbà yìí kẹ háàdì mi kẹ bá sọ ẹ tó ó máa ìsà sí gbọ́ràn òun náà mo lè gbà pé ó ti gbọ́ títí yín báyìí lẹ́yìn òun náà máa ṣe àtúnṣe lórí ẹ èmi àti jẹ́rin ẹ ti bá mi sọ̀rọ̀ ìyàwó mi ló fún mi ní kílánà fẹ́ṣánù tẹ́tẹ́ háàdì mi bọ̀ ní yìí ẹ ti kílẹ̀ ìdá tòun náà ti kílẹ̀ dáhùn tẹ̀ àti mọ̀ bí tá à ń lọ báyìí sí ọmọ tèmi ò lè kéwú ẹ̀rọ láàrin ọmọ àwọn súndà máa sọ ọ́nù mo ò ní gbà wọlé mo kírun mọ́ èmi ò kírun mọ́ láti jẹta mo ti kírun mọ́ ìyá mi nìfẹ́ gbà fún pé àpé yẹn onírọ̀ ìgbà tẹ́ ẹ̀ kírun yẹn ṣé nǹkan kan ṣe yín. ó ṣe mí o. nǹkan kan ò lè ṣe yín ẹ máa rí àwọn ẹlòmíì gan wọn máa kú láì tọ́jọ́ nǹkan tó fà á ní pé
wọn ò ní sùn gbádùn wọn á mo fẹ́ lọ kírun fẹ̀rẹ̀ o mo fẹ́ lọ tó yẹ kó o sùn dáadáa o kò ní sùn gbádùn ibi tó ti ń sáré òun fẹ́ lọ kírun aṣùgbọ́ àforígbá kú ẹlòmíì wọ ibi tó yẹ kó o sùn máa ṣiṣẹ́ wákàtí márùn án náà sáfẹ́ kí wákàtí márùn yẹn bí a máa sáré lọ so irọ́ dẹ̀ ní gbogbo kí nìyẹn. bàbá ms ẹrí ó wá áàdì fún un láti fún un gbòòrò ó wá àdìgán o èmi fẹ́ máa bá wọn ájú mọ́ o but lẹ́yìn ara mi ń já ó máa ka mọ́lé because àfa tí mo bá kò lè yìí ó ní mo ti rí báwo mo sọ mo á play ayé àtẹkẹ tó ń ka kéwú tó ka kéwú yẹn fún ọ̀rẹ́ mi yẹn ó wá gbọ́ ní òun kò tó mo píkì bẹ́ẹ̀ o wọ́n fi wá kó wá gbọ́ látẹnu fún ara yín ní online kó bẹ̀ yín sọ pé kíní yìí kò ṣe báyìí ẹni yìí ó ṣe kírísítẹ́nì kò yẹ muslim o torí tí wọ́n pé àwọn máa ń kírun lóbi tó náà wà o pé àwọn máa ń kírun lóbi tó náà wà bọ̀ bẹ́ẹ̀ wá ẹ̀ láti lẹ́yìn sí òun náà ti lẹ́yìn ó yẹ ti kẹ́kọ̀ọ́ nígbà tí kò tẹ́ sọ èmi ò létè mi o bàbá èmi ò Bóríṣà kírun mọ́. bàbá Bóríṣà ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀ pé Allah ní kẹ́ ẹ nà wọ́n ẹ̀ẹ́dẹ̀ lẹ́sẹ̀ tẹ́ bá nà wọ́n fọ́ lójú. èmi ò lò ní ìyàwó mi bẹ́ẹ̀ ni Allah sọ bẹ́ẹ̀. èmi ti rí ìṣẹ̀dá mi rí ìṣẹ̀dá lọ́dún kan fún wa lẹ́yìn tí mo kà lẹ́yìn ìṣẹ̀dá lọ èmi tèmi ò sì gbọ́ I need to beat my wife I need to do that mo lè ṣe gbogbo àwẹ̀ tá a máa ń gbà. àwọn wa gbà ń kọ́ àwọn tá à ń gbà kí wàá ní àwọn tá à ń gbà. àwọn Sabians ló kọ́kọ́ gba àwẹ̀ àwọn ló kọ́kọ́ kírun gbogbo bó ṣe ń sìnkú gbogbo ń tán ṣe yẹn àwọn Sabians ló kọ́kọ́ ṣe ànábì kọ́pì gbogbo ẹ̀ ni Google it fact ní ms bàbá máa fún yín àwọn Sabians ló kọ́kọ́ ṣe gbogbo ń tán ṣe yàwẹ̀ ni o ìrun kíkí ni o gbogbo ẹ̀ pátápátá àwọn kan ti ṣe wọ́n ti ń ṣe kánọ́bì tó wá gba ẹ̀sìn at the age of 40 years old ẹjọ́ ẹbí mi lè rẹ̀ jẹ́ ká bira wa léèrè kí ni wọ́n ń ṣe kánọ́bì tó gba ẹ̀sìn ní 40 years old tó ráfà kan lanu pàkà ó ní pé wọ́n ní kán máa pa obìnrin pé wọ́n ń pa obìnrin gbogbo àwọn tó bí àwọn obìnrin àwọn ọkùnrin tán bí yẹn ń kọ́ kí ló tí wọ́n ṣe ti máa pa wọ́n before now ẹ jẹ́ ká ṣe làákàyè àwọn ọmọ káàárọ̀ òjíire irọ́ lásán ni o wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ni o wọ́n ti kúrò ní Kwara ń sìn wọ́n ti tọwọ́ bọ̀ Ọ̀yọ́ o àwa ní ká dúró re tó bá gbalẹ̀ wa tó bá ti gbèdè tó gborúkọ tó gbalẹ̀ ó ti tán nìyẹn o ó ti tán nìyẹn o ẹ jẹ́ ká wà lákọ gidi gan ẹ ṣe. ẹ ṣe gọmà mo rí I really appreciate a lè gbà ẹ̀wọ̀n mi gbà ẹ̀wọ̀n mo gbàgbé rẹ̀. àwẹ̀ muslim tó máa ń dà ẹ́ kọ́ má dà mọ́. gbàwẹ̀ mọ́ ẹ má gbàwẹ̀ mọ́ ẹ má gbàwẹ̀ mọ́ kò sí ní tó kàn wá Ọlọ́run ò ní jẹ́ káwa fara gbàrúwẹ̀ àwọn baba ńlá baba wa máa ń sọ àwọn yálàyà wa máa ń sọ náà wọn lọ́lọ́run ò ní jẹ́ káwa fara gbàrúwẹ̀ ẹni tí nǹkan bá burúkú bá ṣẹlẹ̀ sí ló ń gbàwẹ̀ ẹ wọ àwọn tí ò yẹ kó máa gbàwẹ̀ rárá àwọn tí ò róúnjẹ jẹun tún ní kó máa gbàwẹ̀ ẹlòmíì ọ̀sà lásán ló pa á tóògùn ẹ̀dẹ̀ wà nílẹ̀ káàárọ̀ òjíire orí ò lè fọyàn kan ní kẹ lọ́ka mo ká ṣégè nínú kùrìsì ó má kà sí omi báyìí nítorí migraine irọ́ ni kò solve anything it's a lie they are bloody liars fún 38 years so when I remember it saddened to my heart honestly irọ́ ni gbogbo àwọn kinní yẹn ẹ ń kàkàkùkà sáwọn ọmọ létí láti kékeré wọn ní ẹṣẹ ti pèrún sọmọ létí ẹ wá àwọn ọmọ yẹn wá dàgbà tán ẹni kọ́ má kúnlẹ̀ fún ìyá wọn bí tán ti máa gbà súre tán ti máa gbà wúre ẹni kọ́ má dọ̀bálẹ̀ fún bàbá wọn ẹni kọ́ má lo orógbó kọ́ má lo òbí wọ́n fẹ́ pa gbogbo nǹkan tó jẹ́ àṣà àti ṣe warun wọ́n fẹ́ parun pátápátá. ẹjọ ẹ má bínú wọ́n ní pé Allah pé ó bá obìnrin ọmọ ọdún mẹ́fà sóòótọ́ ni. Ànábì ló fẹ́ Àìṣà lọ́mọdún 9 ó fẹ́ Àìṣà lọ́mọdún 6 ó bá sùn lọ́mọdún 9 ẹ̀rí ẹ̀ wà ńlẹ̀ ìyá wa ṣẹlẹ̀ fọmọ yín fọkọ lọ́dún 6. rárá o. ẹni tó ní ká máa tẹ̀lé nìyẹn aṣáájú ẹ̀sìn tó ní ká máa tẹ̀lé nìyẹn ìyá mi. òun ni ẹ mo ti bá yín fi rẹ́fẹ̀sì sí. wọ́n ní pé Allah pé kò jagun. ẹ wò kè bàbá mi ká tó lọ sórí yẹn ẹ wò kè ẹ gbé sókè yà ẹ gbé sókè. Okay, that the prophet ìyá ńlá wa Aisha àwọn ni wọ́n ń sọ̀rọ̀ níbí báyìí ìyá ńlá wa Aisha this is Sahih ìyá mi ẹ kọ kalẹ̀ Sahih al-Bukhari 5134 Sahih al-Bukhari 5134 ìyá ńlá wa Aisha wọ́n sọ̀rọ̀ wọ́n wí wípé that the prophet married when she was 6 years old. ìyá wọn ńlá Aisha ó gbóhùn sókè ó ní pé Ànábì Muhammad ó fẹ́ òun nígbà tó ń wá lọ́mọdún 6. And he consummated his marriage when she was 9 years old. ìyá ńlá wọn Aisha ó ní ó bá òun sùn nígbà tí òun pé ọmọdún 9. Ishmael sọ pé I have been informed that Aisha remained with the prophet. Ishmael sọ wípé wọ́n sọ fún òun wípé Aisha wà pẹ̀lú Ànábì for 9 years. fún ọmọdún 9. He's dead. fún ọdún 9 tó fi kú bàbá 53
ọmọ tí ò tí máa ṣe nǹkan oṣù bí ọmọ ọdún mélòó gẹ́gẹ́ bí obìnrin tá bá sọ pé ọmọ tí ò tí máa ṣe nǹkan oṣù bí ọmọ ọdún mélòó là ń sọ̀rọ̀ nípa èyí. ọmọ gidi ọmọ bíi 7. ẹ wá gbọ́n tá a láàsọ mi báyìí fetí kalẹ̀ gbọ́n tá a láàsọ ìyá rẹ̀ ọláṣẹ́ ìwà mẹ́. Okay, only this is Quran 65 aya 4. Quran 65 aya 4. Ẹ máa gbọ́ lẹ́nu ìdí àlá o. ó gbọ́ yín mà. Wọ́n ní tí àwọn ọkùnrin mùsùlùmí tó bá fẹ́ fi ìyàwó wọn kalẹ̀ Allah ń gbà wọ́n ní ìmọ̀ràn wípé tẹ́ bá fẹ́ fi ìyàwó yín kalẹ̀ o ọ̀nà báyìí ní kẹ́ ẹ gbé gbà. Allah tó ní tó dá ayé tó dá ọ̀run ló tún sọ fún wa pé táwọn ọkùnrin bá fẹ́ fi ìyàwó wọn kalẹ̀. So aya yẹn ká bá ní pé as for your women past the age of menstruation. ìyá àwọn obìnrin yín tó bá ti kọjá oṣù tó bá ti kọjá àwọn tó ń ṣe nǹkan oṣù. tó ti wọ menopause bẹ́ẹ̀ ni tó ń ṣe nǹkan oṣù mọ́. tó ti wọ menopause Allah sọ wípé táwọn ọkọ wọn bá fẹ́ fi wọ́n lẹ̀ in case you do not know their waiting period is 3 months. tọba tẹ̀yàn àwọn ọkọ wọn bá fẹ́ kọ̀ wọ́n àsìkò tó máa fún wọn láti dúró is oṣù 3. And those who have not menstruated as well. àti àwọn ọmọ píníṣín tí wọ́n ṣe nǹkan oṣù rí. wọ́n bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ àwọn ọkọ bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ ẹjọ́ kí lọmọ tí ò tí ì ṣe nǹkan oṣù ń ṣe nílé ọkọ olórí burúkú làlá. ìyá ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn dáadáa ṣá. ìdí tá a ṣe ní pé kẹ́ má jẹ́ káwọn ọmọ yín lọ lé kéwú nìyẹn kò kí ń ṣèpè obìnrin tó bá ti jẹ́ káwọn ọmọ wọn lọ lé kéwú wọn ní jèrè ọmọ kò kí ń ṣèpè ìyá mi ẹ wo ohun tó ń ṣe fáwọn ọmọ ẹ rí pé táwọn ọmọ yẹn wọ́n máa wá dọ̀ after like 2-3 years ọba ti bẹ̀rẹ̀ lé kéwú ọmọ tó ṣàpù dáadáa lé tẹ́lẹ̀ wọ́n ti ń tọwọ́ bọ̀ lábẹ́ ìyá mi Allah fàyè gbà ànábì fàyè gbà ẹjọ́ ẹ má yẹ kán ba ayé àwọn ọmọ yìí jẹ́ ẹ má yẹ kán ba ayé àwọn ọmọ yìí jẹ́. ẹ má bínú o wọ́n ní pé Allah ṣìgìdì ní sóòótọ́ ni àbí lọ́wọ́. ṣìgìdì ni bẹ́ẹ̀ ni àdébẹ̀ bàbá mi àdébẹ̀. ìdí ọlọ́wọ́ ọ̀tún. ẹgbẹ́ sókè. ọ̀rẹ́ mi mò ń sọ fún wáyé báyìí kọ́ mò ń parọ́ fún adéwà lẹ́gbẹ̀ẹ́ wáyé báyìí mo ń sọ̀rọ̀ náà. ìwádìí ìṣòro ọmọ wa wà ní. béèrè a ti gbọ́ béèrè kọ́kù tẹ̀tù béèrè ó bá mọ̀ béèrè. ó ṣe ṣe kọ́nà là ń gbọ́ wọ́n ní ká jáwèé pé ká gbà fáànà bíi. so ìyá mi okay ẹ ṣeun so ẹ wo ọlọ́run má jẹ́ ká rí wàhálà ọwọ́ ni àwọn àfáà mi fi ń dábàálẹ̀ àwọn ọmọ yín nílé kéwú many of àwọn obìnrin lẹ́ni ilé kéwú náà ti gbàbálẹ̀ wọn àwọn àfáà ti fi ọwọ́ àti rí cases lóríṣiríṣi so tó bá lọ́mọ obìnrin tó jẹ́ kó lọ máa dúró sábẹ́ àfáà ọmọ 18 ọmọ 20 years danger ló ìwọ fúnra rẹ ló bá yọ ọmọ ẹ jẹ o. bàbá tẹ bá lọ sórí page ms bàbá ẹ lọ ìsàlẹ̀ ẹ rí ń bẹ̀ bọ́dá yẹn dèdè sùn ó bú sẹ́kún ló ní àkọ́kọ́ ìgbà tóun máa sọ jáde lílé orí ètò ms bàbá ló ti sọ ó ní àwọn àáfàá wọn ń bá òun sùn láti ẹ̀yìn nígbà tóun wà nílé kéwú so atọkùnrin àtobìnrin ni wọ́n ń ṣe fún ẹjọ́ ẹ má káwọn ọmọ yín lọ lé kéwú mọ́ mo bẹ̀ yín ni tẹ́ bá fẹ́ jèrè ọmọ ó wà lórí page ms bàbá kò ń ṣe ọkàn kò ń ṣe méjì ẹ gbé sókè ìyá. ẹ ṣeun gbogbo lé ìyá mi ẹgẹ kàkà ms ní kàkà lẹ fún yín this is Sunnah An-Nisaa 50 ìyá mi ẹ máa kọ́ kalẹ̀ ọ̀yọ́ ohun tẹ̀yìn bá ṣe nǹkan kan yín náà lè máa kà ó kó má di pé gbogbo tá a níbi ìbá pẹ̀lẹ́ rí ni à ń sọ ọ̀rọ̀ ẹnu so this is Sunnah An-Nisaa 5379 ẹ kọ́ kalẹ̀ ìyá mi kẹgbọ́n tó sọ. 5379. ṣúránkọ àdìtì lélẹ̀ this is Sunnah An-Nisaa àdìtì lélẹ̀ 5379. so wọ́n ní ìyá mi ṣe wà ń bẹ̀ ìyá okay it was narrated from Abud bin Amin bin al-As. The Prophet sallallahu alaihi wasallam said, those who are just and fair will be with Allah. Allah ní pé àwọn tí wọ́n bá tó bá fi ọ̀sẹ̀ sí ojú ọ̀nà òun tí wọ́n ṣe dáadáa àwọn nìkan ni Allah máa wà pẹ̀lú. Most high on throne of light. Àwọn ló máa wà ní òkè gíga lórí iná. At the right hand of the most merciful. Ní ọwọ́ ọ̀tún Allah ọlọ́wọ́ ọ̀tún méjì wọ́n ní wọ́n máa wà ní ọwọ́ ọ̀tún òun. Those who are just in their rulings and in their dealings. Àwọn tí wọ́n bá fi ẹsẹ̀ wọn sin sójú ọ̀nà Allah nìkan tí wọ́n dẹ̀ ṣòótọ́ sọ́nà Allah nìkan ló máa wà lọ́wọ́ ọ̀tún Allah. With their families and those of whom they are in charge. Pẹ̀lú àwọn ẹbí wọn àti àwọn tí wọ́n bá wà ní àkọ́kàtà wọn. Bẹ́ẹ̀ ni ẹ ṣe ìyá mi. Muhammad, one of the narrators said.
Muhammed àwọn tí wọ́n ń tú ìwé òfò tá à ń kà yìí. said in his hadith, Ó sọ nínú ìwé òfò tí à ń kà yìí. and both of his hands are Ó right ó hand. ní Allah sọ wípé ọwọ́ òun méjèèjì ọwọ́ ọ̀tún ni. And Ọ̀tún ni ọwọ́ both òun of méjèèjì. his hands are right hand. Ẹ wo Allah picture. ní ọwọ́ òun méjèèjì ọwọ́ ọ̀tún ni. Ẹ wo picture ìyá wa tá a gbé sí yìí, ẹ jọ̀ọ́. Bàbá mi Ajíbọ̀dé, jẹ́ kí ìyá wa wo picture yìí. Ṣé ti rí fọwọ́ ènìyàn méjì ló wà? Allah nìyẹn. Aláṣìgìdì alárẹ̀ wò ni. So ẹ jẹ́ kí á jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ báwọn náà ms ti gbọ́ one or two things. Yeah. Bàbá ẹ ṣí page now ẹ ṣí TikTok fún wọn káwọn náà follow wa. Ẹ ṣé. máa máa fọ́ lóyún fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ms ni Okay. àbí mo right hello sir À so ń gbọ́ yín. ẹ̀sùn wo ni náà sùn tẹ́tí gbà wá mọ̀ràn tẹ́tí fún wa ní many advice ẹ̀sùn wo la wá fẹ́ máa tẹ̀lé sí Bàbá àbí mo pé ti sọ kí fún ni yín. ẹ̀sìn tẹ̀yìn Mo ti sọ fún yín lẹ́ẹ̀kan so sẹ́ẹ̀. tí àtàrà a lè Mo máa ti join yín a lè máa fọ́ lóyún. now mo ti sọ fún yín lẹ́ẹ̀kan. Mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé Ọlọ́run Olódùmarè tó dá wa kò nẹ́sìn. Àtẹ́wọ́lá bálà àwọn ẹni tó kọ̀. Tọ́lọ́run bá nẹ́sìn á ti kọ́ sí wa lọ́wọ́ látọ̀run pé ẹ̀sìn báyìí lẹ́sìn òun. Ọlọ́run ò nẹ́sìn. Ìdílé torí pé àwọn òbí wa ti gba ẹ̀sìn wọ́n wá bí wa sínú ẹ̀ òun la ṣe rò pé ẹ̀sìn kan ló ráìtì irọ́ ni o. Àṣà àti ìṣe ni Ọlọ́run ní nǹkan tó bá ti ń ṣe ń lé yín mi ì mọ ìdílé tẹ́ ti jáde nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ ẹ máa ṣe nǹkan tó ń ṣe ń lé yín tó bá pògùn ni ẹ ò pògùn yẹn lọ́lọ́run náà tó bá pé Ṣàngó ni ẹ ò pé Ṣàngó lọ́lọ́run náà kò sẹ́ni gbogbo ọ̀rọ̀ táwọn àfáà yẹn pa ní pé àwọn kan wọ́n ń sin Ògún wọ́n ń pe Ògún lọ́lọ́run wọ́n ń pe Ṣàngó irọ́ o wọ́n fi kíní wọ́n fi deceive wa ni ọ̀tọ̀ ni Ọlọ́run Olódùmarè tó dá wa ṣe understand Ògún Ṣàngó òrìṣà ni wọ́n a dẹ̀ ń fi wọ́n ṣe bí àkàsọ̀ sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ni so ẹ ò nídìí ẹ̀sìn ìyẹn gan tó bá tún wá wùn yín ẹ lè má ṣe láti study mo jẹ́rìí pé mùsùlùmí ni ẹ but wá sókè àwọn nǹkan téèyàn ò bá mọ̀ àwọn nǹkan tó bá mọ̀ náà wá sọ fún wa àádẹ́jọ́ gbé Quran jáde àjọ kàn yé sọ gbọ́ pé mò ń mislead àwọn èèyàn bóyá èmi ni mò ń mislead àwọn èèyàn bóyá ìwọ gan fúnra rẹ ló ti wà misled wá sókè kí yá wá kájẹ gbọ́ nǹkan tá Allah sọ gangan wàá lè mọ̀ pé Allah gangan ló ń ṣìyàn lọ́nà Wálé Mariam ò ń ṣe Islam bí tó ṣe ń ṣe Islam yẹn ǹjẹ́ o mọ̀ pé Allah ti ṣìyẹ́ lọ́nà tó ṣe ń ṣe Islam ó dẹ̀ máa jóná Mr. Ajíbọ́dé ẹ̀tàn máìkì yín Wálé Mariam fẹ́ jẹ́ kí n tún wọnú Quran ẹ ká lọ sí Quran chapter 14 verse 4 kí á gbọ́ nǹkan tí ó sọ ṣe wà ń bẹ̀. máa pẹ̀lú yín. Alright, mo fẹ́ ka Quran chapter 14 verse 4 yìí kẹ́ ẹ lè gbọ́ so tẹ́ ẹ bá mọ Wálé Mariam yìí kẹ́ ẹ lè wá lọ kẹ́ ẹ lè sọ fún yín pé orí ẹ̀ ò pé kò mọ nǹkan tó ń ṣe wọ́n ti enslave ẹ̀ wọ́n ti kó lẹ́rú wọ́n bí ẹ sínú ẹ̀sìn Islam kò túmọ̀ sí pé kí wọ́n náà máa lo brain ẹ̀ bẹ́ẹ̀ni téèyàn bá ti dàgbà àwọn òbí wa wọn lóòótọ́ a lè gbó wọn lẹ́nu nígbà tá a kéré but tó bá ti rí pé nǹkan yìí ò da as ọmọ gidi ó nẹ́tọ̀ọ́ láti sọ fáwọn òbí ẹ wípé nǹkan tẹ̀ ń ṣe yìí kíní yìí ò right o wàá dẹ̀ fún àwọn òbí ẹ ní convincing evidence wípé kíní yìí rọ́ ni o wọ́n wá fi kíní yìí gbá wa ni o kò sẹ́ni tó kú rí náà tó padà tó wá ń sọ pé iná ń jó ń bì kan kò sálùjọ náà kankan kò sí náà kankan irọ́ lásán ni wọ́n fi dẹ́rù báyìí ni ó dẹ̀ tún ṣeé ṣe kó jẹ́ pé Wálé Mariam yìí àti àlùjọ̀nù irọ́ ni ẹ má dá wọn lóhùn wọ́n ń kó yín lẹ́rù náà ń parọ́ fún yín Muhammadu àwọn ẹbí ẹ̀ àwọn èèyàn ẹ̀ àwọn ọ̀ràn ẹ̀ ni wọ́n rán sí àwa ò tẹ̀ kí n ṣe lárúbáwá ìdí nìyẹn tó fi fẹ́ sọ wá di ọmọ lárúbáwá wọ́n mọ̀ pé tó bá yá gbogbo wa máa realize wípé Muhammadu yìí àwọn lárúbáwá ló rán sí àmọ́ tí gbogbo yín bá ti ń jẹ́ orúkọ Abdulhamid Abdulhakeem Mariam ẹ ti ń jáde gbogbo àwọn orúkọ lárúbáwá yẹn Abdulganiu Abdullahi Muhammed ẹ ní lè padà mọ́ torí pé gbogbo yín ti di lárúbáwá ẹ máa gbọ́ nǹkan tí Quran sọ ó ní we have not sent a messenger except in the language of his people. Wọ́n ní a kò ní rán ẹnikẹ́ni sí ìran kankan àyàfi ní èdè àwọn ènìyàn rẹ̀. A ò tí ì rán òjíṣẹ́ kankan sẹ́ẹ̀ àyàfi kó òjíṣẹ́ yẹn kó jẹ́ òjíṣẹ́ tó sọ èdè yín bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ Yorùbá òjíṣẹ́ tó bá máa rán sí yín èdè Yorùbá ló máa sọ ẹ lè jẹ́ Yorùbá kan wá òjíṣẹ́ tó ń sọ Chinese kan rán sí yín kan rán òjíṣẹ́ ok Mr. Ajíbọ́dé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí ṣé mo lè rán ọmọ Chinese sí yín kókó wa máa sọ chinchin chan ṣé ẹ máa gbọ́ nǹkan tó sọ ẹ ò lè gbọ́ náà ẹ ò lè gbọ́ so bó ṣe rí gangan nìyẹn wọ́n ní wọn ò ní rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi tó bá máa sọ èdè yín to clarify the message for them
wọ́n ní Alhamdulillah. a kò ní rẹ́nikẹ́ni àyàfẹ́ tí ó bá sọ èdè yín kí ó lè sọ̀rọ̀ yẹn kí ó lè fi yé yín yékéyéké. kó lè ṣàlàyé nǹkan tá a fi rán bí mo ṣe ń sọ èdè Yorùbá yẹn rí pé mi ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ ẹ rí pé ẹ ń gbọ́ yé ó dẹ̀ ń yé yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni, ẹ wá bẹ́ẹ̀ni, ẹ bẹ́ẹ̀ni. wá imagine kí n kan bẹ̀rẹ̀ sí sọ òyìnbó kí n kan máa da òyìnbó lẹ́pẹ̀ẹ́rẹ́ tẹ́ẹ̀dẹ̀ gbóyìnbó tó lè jẹ́ ọmọ Yorùbá ni yín tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa sọ lárúbáwá ìnàmọ́ látàtà ìṣó mí ní ìhùlẹ̀ àkà ṣe é gbọ́ nǹkan tí mo sọ yẹn Mo gbọ́ o. ìtumọ̀ ẹ̀dẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn kẹ́ ẹ lọ ṣubú ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ̀yin dẹ̀ máa ṣàmì Wàá ṣáàmì sí. ẹ máa Wàá wá ní ṣàmì àmì sí náà. ẹ àmì kún fàyà kún ṣe é rí bá yẹn torí pé èdè yẹn kò ń ṣèdè yín ẹ ò lè gbọ́ yé ìgbàlẹ̀ máa ráwọn àfáà ẹ máa sọ pé alif mọ́dì tó wà níbẹ̀ yẹn ó gbọ́mọ pọ̀n ó ní sùnkún méjì ń dì ò ní tú bá yẹn lógà ló máa fi tú apá bíi ló máa tú sí wọ́n á máa sọ bẹ́ẹ̀ láti fi dà yín làákàyè rú torí pé èdè yẹn kò ń ṣèdè yín bọ̀ bí mo ṣe ń sọ èdè Yorùbá ń sìn ó ń yé yín yékéyéké bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ò ní fẹ́ rányàn sí yín kó wá rán ẹni tí ò kì í ṣe lédè yín sí yín kò possible that will be a confused God ló máa rán nǹkan kan sí yín tí ò ní gbọ́ èdè yín tí ẹ gbédè yẹn wá rán sí yín ó ti wà confused yẹn náà ó ṣe máa rán ẹni tí ò bá wọ́n ló dá mi ní Yorùbá ó tún wá fẹ́ rán sí mi ó tún wá rán Lárúbáwá sí mi ó wà òkè nìyẹn náà so bí mo ṣe ń sọ sí lédè Yorùbá ó ń yé yín ẹ jẹ́ ká tẹ̀síwájú ó wá ní then Allah leaves whoever he wills to stray and guides whoever he wills. wọ́n ní Allah ní ẹni tí máa ń ṣi ni lọ́nà ẹni tó bá ti wo Allah Allah máa ṣì í lọ́nà ẹni tó bá tún wá wo Allah o kò sí tí ò lè ṣe o ẹni tó bá tún máa fi mọ̀nà òun ló tún máa fi mọ̀nà. ìtumọ̀ kọ́tà Allah ń sọ bí ní pé òun Allah o ẹni tó bá wọn òun máa ṣì í lọ́nà ẹni tó bá wọn òun máa tọ́ sọ́nà Ọlọ́run ò dẹ̀ kí ń ṣìyàn lọ́nà afinimọ̀nà lọ́lọ́run Allah ń ṣìyàn lọ́nà ẹ ti mọ̀ pé Sátánì ni now ìtumọ̀ eléyìí ni wípé torí nǹkan tó ń sọ bọ̀ ni pé mi ò ní rán òjíṣẹ́ kan níṣẹ́ àbí tó bá máa sọ èdè yín ó wá ń ṣàlàyé pé tí ẹni tó bá wù mí ò máa ṣì í lọ́nà tó túmọ̀ sí pé Allah ó ti ṣì àwọn mùsùlùmí lọ́nà torí pé Allah ó ti ní òun ò ní rán òjíṣẹ́ kan àfi tó bá máa sọ èdè yín sí yín ẹni tó bá wù mí máa wá ṣì í lọ́nà èmi tí mo wá jẹ́ Allah yìí mo wá ṣì ẹ̀yin mùsùlùmí mo ṣì yín lọ́nà ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ ti Yorùbá ni o mo ṣì yín lọ́nà torí pé Muhammadu tẹ́ ń tẹ̀lé kò gbéde yín ẹ ti di aláṣìṣe ẹni ìṣìnà ni yín gbogbo àwọn mùsùlùmí Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n sọ èdè Yorùbá tí wọ́n wá ń ṣe Islam aláṣìṣe ni wọ́n ẹni òfò ni wọ́n torí pé Allah ti ṣì wọ́n lọ́nà ẹni ìṣìnà ni wọ́n Allah ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ so irú Wálé Mariam tó wá ń sọ̀rọ̀ yẹn sìn ẹni ìṣìnà ni ó wá ń sọ wípé níbí táwa ti ń tọ̀yàn sọ́nà ó sọ pé ṣe là ń ṣìyàn lọ́nà bó ṣe máa rí lójú ẹni ìṣìnà nìyẹn torí pé nǹkan tó ń wu ẹni ìṣìnà ni pé kí gbogbo èèyàn ya ẹni òfò bí tòun ṣẹgẹt ó máa fẹ́ kí èèyàn tó jẹ́ aláṣìṣe ó máa fẹ́ kí gbogbo èèyàn kó jẹ́ aláṣìṣe bí tòun nígbà tó ó fẹ́ ká fi àṣà àti ọ̀dọ́ tiwa ká fílẹ̀ ká máa ṣe àṣà aláṣà àṣà Lárúbáwá tí ò kí ń ṣe tọ̀dọ̀ tiwa ká máa tẹ̀lé Allah tí ò gbéde Yorùbá Mr. Ajibode ǹjẹ́ ẹ lè kírun fún Allah léde Yorùbá. Èmi ò lè kí o. Èdè wo lè dé yín. Yorùbá ni. Kí a ti rí pé àwọn ẹni òfò ló ń ṣe wọ́n wá máa sọ pé àwọn èèyàn bíi 1.68 billion ló ń ṣe Islam àwọn apọ̀dà ẹ lọ wo history ẹlòmíì ó lọ school ó jáde lóòótọ́ but ọpọlọ ẹ ò ṣiṣẹ́ tí ẹ jókòó tí ẹ try láti study history àwọn people yìí àwọn Arab yìí they enslaved Africa for over 1,300 years wọ́n ti destroy a lot of cultures àwọn èèyàn ò mọ culture wọn mọ́ ní Egypt, Morocco, Algeria, Tunisia wọn ò kí ń ṣeré Lárúbáwá náà ilẹ̀ adúláwọ̀ ni náà wọ́n gbà wọ́n convert gbogbo wọn sí Lárúbáwá bẹ́ẹ̀ náà Pakistan wọ́n pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ ó wá ní 1.68 billion ló ń ṣe Islam kò jẹ́ kọ́ pọ̀lú ẹ̀ ṣiṣẹ́ fún ẹ wípé ṣe ni wọ́n convert wọn forcefully ṣe ni wọ́n enslave wọn now ó wá fẹ́ káwa náà ká tún join 1.68 billion yẹn kí gbogbo àwọn tó máa ṣe Islam kan jẹ́ 2 billion táwọn kan náà bá wá ń sọ fún àwọn ènìyàn pé àwọn ẹni òfò ló ń ṣe Islam o àwọn ẹni náà máa sọ pé èèyàn 2 billion ló ń ṣe Islam meanwhile wọ́n convert everybody forcefully ni wọ́n gbé rọlé wa lọ́wọ́ so these guys ẹlòmíì ó jáde ó lọ school but ó kàn lọ school ni school kọjá lára ẹ̀ wọn ò lè dá ronú mentally they are done wọ́n ti wà enslaved mentally wọn ò lè dá ronú mọ́ wọ́n ti gbàgbọ́ pé Islam yẹn lọ́nà ìgbéraga wá wọ̀ wọ́n lẹ́wù bí aṣọ tá a bá gbé ẹni tó ń sọ̀rọ̀ yìí wọlé sìn tá a bá ní kó ka Fátíà kó tú ó lè má mọ̀ tá a bá béèrè question bíi 2 mẹ́ta lọ́wọ́ ẹ̀ ó lè má mọ̀ á dẹ̀ máa sọ pé Islam lọ́nà kò mọ̀ pé ẹran léyà táwọn ń pa òkúta Hajaratul Aswad làwọn ń pẹran fún àwọn ẹni òfò yìí wọn mọ̀ tẹ́ ẹ bá tún gbé jáde fún wọn tó bá kà báyìí wọ́n á tún ní kò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí torí pé ọpọlọ wọn ti dojú bolẹ̀ ẹ̀jẹ̀ ti ta sí wọn lọ́pọlọ so ìgbà míì
tá a bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ohun rẹ̀lẹ̀ tá a ń bá a sọ̀rọ̀ tá a gbé ẹni yìí ó lọ school náà ó yẹ kí brain ẹ lè ṣiṣẹ́ tí kò bá ṣiṣẹ́ ẹ fi wèrè wo wèrè ẹ̀. a sọ pé àwọn ẹlòmíì tẹ bá ba sọ lẹ́rọ̀ tí ó bá gbọ́ ìgbà tẹ bá tó sán etí ẹlòmíì ló máa tó gbọ́ níbi ẹ má wo ó ti yé mi ló ṣẹ̀ṣẹ̀ máa yé. So ẹ má fi pé bóyá àwọn professor wọn wà tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ professor tó ń ṣe Islam ẹ má fi pé ó kàn jẹ́ professor àbí ó jẹ́ doctor kan ó dẹ̀ ń ṣe Islam ẹ wá lọ rò pé ìṣe professor lẹ́ni ó dẹ̀ ń ṣe Islam èèyàn tó fi lè jẹ́ professor tó lè máa ṣe Islam no religion mọ nǹkan yẹn o religion ò lè sọ pé ẹni yìí mọ̀wé no when it comes to religion ẹni tó mọ̀wé tó jẹ́ professor brain ẹ̀ dẹ̀ máa shut down ẹni tó mọ̀wé tó jẹ́ professor á máa sọ fún yín pé Muhammadu lọ sókè ó lọ gbàrún wá Muhammadu lọ sókè ó pín òṣùpá sí méjì ó dẹ̀ lóhun professor wo professor àwọn àgọ̀ professor àwọn àpọ̀dà ó dẹ̀ ní wọ doctor àwọn àgọ̀ doctor àwọn arìndìn ó believe ìwé kan tí wọ́n kọ for the past 1445 years ago wọ́n á live for 2025. ẹ má sọ̀rọ̀ jù mo ní fẹ́fẹ́ béèrè kó tún béèrè gé ṣé ó bá béèrè àbó béèrè kó lè yẹ o. kò sí ọ̀sẹ̀ fẹ́ béèrè mọ́ kọ́ tí mo gbàgbé sọ ni pé tí a bá ń bá àwọn èèyàn fà ó bá ní kí ni ìjọ wa kí la fẹ́ máa kí ni pákéjì tàbí máa sọ. ìjọba wo ọmọ Yorùbá nìyí mọ̀ pé tẹ́ ẹ bá ti ṣe Islam ẹ ti di lárúbáwá ẹ ò ṣe Yorùbá mọ́ ẹ gbọ́dọ̀ máa sọ èdè lárúbáwá láti kírun láti fi sin Allah yín ẹ gbọ́dọ̀ máa jórúkọ lárúbáwá ẹ gbọ́dọ̀ máa múra bíi lárúbáwá tó bá ní ẹgbọ́ lọ́run tóbi Allahu Akbar lè máa ṣe ní sáà Ọlọ́run tó títóbi rẹ̀ ẹ̀ nílé sọ bẹ́ẹ̀ torí pa Allah yàtọ̀ sọ lọ́run tó bá ní ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ máa ní alhamdulillah ẹ máa dúpẹ́ lọ́wọ́ Allah wọ́n máa turn brain yín upside down cheget so Ọlọ́run kò ní ẹgbẹ́ kan jẹ́ sọ pé ẹgbẹ́ wo lẹ belong sí wọ́n wá fi ẹ̀sìn wọ́n wá fi split wa ni adẹ̀gbìn láti pera wa padà kò sí olùgbàlà kankan tó máa wá láti ibì kankan táwọn kan bá ní olùgbàlà amọ̀nà tètè má bọ̀ amọ̀nà irọ́ ni o amọ̀nà kankan wà níbì kankan we are the one that will save ourselves àwa la máa gbára wa là o la máa gbára wa lẹ̀ o tó ti yé yín báyẹn so ẹ nídìí ẹgbẹ́ kankan ẹ ríra yín bí ọmọ Yorùbá force nǹkan tó bá ń ṣe ní yẹn máa ṣe ẹ nídìí ẹ̀sìn kankan ẹ lọ ṣiṣẹ́ iṣẹ́ lóògùn ṣẹ́ ẹni tó ń ṣe Islam ń sick ẹ má rò pé bí a tẹ bá níṣòro kan torí pé ẹ ò ṣe Islam ní irọ́ o ẹni tó wà ní Islam gan níṣòro àwọn tó dẹ̀ wà ní Islam náà tí wọn ò níṣòro wà ẹ kọ́ má rò pé bóyá Islam tán wà ní òjẹ́ kan níṣòro irọ́ o gbogbo kí nìyẹn ti wà bí a ṣe máa rìn ó ti wà àti àyànmọ́ ni ó ti yé yín so Islam ní nǹkan kan ṣe ó wá bayé wa jẹ́ ni ẹ ṣe gan ẹ ká jẹ́ kẹ́ lómi sọ̀rọ̀ so Mr. Ọlámilékan ẹ lè tán máìkì yín. àbáwá kúkú sáré ẹ káàbọ̀ sà ó kí yín ẹ káàbọ̀ sà Ọlámilékan ṣe wà ń bẹ̀. ẹ kọ́lẹ̀ o. ẹ fẹ́ bá wa sọ. ẹ ṣeun ẹ kú ètò èmi kọ́ lọ́rọ̀ díẹ̀ tí mo kàn fẹ́ sọ ni ṣe eré àìwọ̀ á da fún yín jàre ṣe eré ohun tẹ́ ń ṣe yí ẹ̀ mọ ohun tẹ́tí ẹ̀ ń láìtì gan lọ́pọ̀lọpọ̀ ṣe eré ó ti pẹ́ tí mo ti ń lísìn sí gbogbo kíní tí mo ti ń ilé kéwọ́ wa ó ti pẹ́ tí mo ti ń lísìn mi ò tí wàá sókè tí mo ṣéǹjì fúnra mi mo ti gbogbo àbùdù yẹn pátápátá mo lọ yọ mo ṣe orúkọ mi nítorí pé kíni nígbà tí mo lọ ń béèrè lọ́wọ́ àǹfààní yìí náà wọ́n fẹ́ máa dá yíbo ni wọ́n fẹ́ máa dá fún mi yíbo so mo ti padà wá realize so advice tẹ́mi kan fẹ́ wá sọ ni pé nígbà ohun tí a gbọ́dọ̀ allow nílẹ̀ Yorùbá yìí ni ṣẹ̀ríà ohun tó bá fi lè mú wọn tó ti lè tán torí àwọn Fúlàní tẹ́rì wọ́n fẹ́ lu àwọn àǹfààní wa against wa ni so nígbà tí irú platform báyìí ti wá wà tó ní pé ó ti ń enlight àwọn èèyàn báyìí sìn ni pé àwọn èèyàn náà tó jẹ́ oníṣẹ̀ṣe gbọ́dọ̀ oníkàlùkù máa ní platform láti máa enlight àwọn ẹ̀kọ́ máa ṣàlàyé kọ́ṣọ́ ẹlòmíín sìn tẹ́ sọ fún sí pé ó yá o ẹ̀sìn tó ń ṣe òṣèlú mọ́ kó mọ àṣà ẹ̀ gan mọ bá yín sọmọ lóko ẹlòmíín gan mọ àwọn orúkọ so káwọn míín wà tó jẹ́ pé wọ́n máa ṣàlàyé àwọn kọ̀ọ̀kan yẹn ẹni tó bá wà ní mọ́tò àwọn Christian máa ń preach ìwọ náà ò lè máa preach ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀ bóyá wà yín sìn àwọn tẹ́ ṣe yìí mo máa ń screen record ẹ̀ àwọn míín tí mo ti sọ fún àbúrò mi mo ti ṣéǹjì orúkọ ẹ̀ tọ́wọ́dọ̀ mi ló ń gbé so àwọn gbogbo táwọn jókòó sí gbogbo ẹ̀ mo ti ń play fún oníkálukú ó ti ń di àríyànjiyàn àwọn kìíní ẹ̀ ti ń expose ó ti ń expose gidi so advice tí mi àgọ́ sọ ni pé káwọn náà máa enlight àwọn èèyàn àṣà bá ṣe ń ṣe léèrè bá ṣe ń ṣe yìí rè bá ṣe ń ṣe káwọn èèyàn máa mọ̀ tó ẹlòmíín sì kò mọ̀ tó pé kí ni àwa ti wò pé ẹ̀sìn ni way of life wa ṣé ó ń yẹ yín kan tí mò ń sọ. ó yé mi dáadáa. wọ́n ti wò pé ẹ̀sìn ni way of life wa bá la ṣe ń sọmọ lórúkọ. ẹ sọ pé ẹni ilé kéwú lẹ wà kí ló ti pẹ́ change. ilé kéwú ni mò ń lọ nítorí pé kí ni tẹ́ ṣe ń lọ báyìí àtìgbà tí dáàdì mi ti ṣe aláìsí iṣẹ́ wẹ́dà ni mo lọ kọ́ ṣe wẹ́dà fúnra mi ni ìgbìyànjú tí mo tiraka láti ṣe freedom fúnra mi mo tún wá lọ tiraka láti wá owó láti ran iṣẹ́ fúnra mi àwọn family mọ́ mi tó jẹ́ àfa lọ ní pé school tí mo lọ yẹn nídìí pé òun la gbọ́dọ̀ máa lé àmọ́ gbà
so wọ́n ṣáà bọ́ wọ́ọ̀ṣì náà làmọ́ pé wọ́n ṣáà sọ pé wọ́n ṣáà píríṣì lóríṣiríṣi torí àwọn sọmọlá ni àwọn tó máa ń wé láwà ní gàgàgà yẹn ni àárín wọn mú wà tí mo ń kéwò ṣe gbogbo ẹ̀ tí mo ń kéwò ń bẹ̀ wọ́n gbowó lọ́wọ́ mi tẹ́ fi tẹ̀ tẹ́ pé ibẹ̀ mò ń wà wọ́n ní pé ọ̀run la gbọ́dọ̀ máa lé pé gbogbo yẹn ayé ni kò sí nǹkan tó fẹ́ ṣe kí ni pé kéwù wọ́n fẹ́ kán kéwù ni fẹ́ kán kéwù ni so gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ó wá ń hókùn lóríṣiríṣi so a ní láti máa enlighten this is one of the best way láti máa enlighten àwọn èèyàn báwa ládùúgbò ni ẹgbẹ́ àwọn Christian ṣe máa ń píríṣì káàkiri yẹn ìwọ náà lè píríṣì bẹ́ẹ̀ jáde bí mo ṣe wà àìmọye èèyàn tí mo ti ń ṣí ẹ̀kíní fún tí mo ti ń play ibi tá a máa ń jókòó sílé nísìnyí ó ti di àwọn èèyàn jiyàn tẹ́ pé àwọn èèyàn tí wọ́n ti ń open high gan so wọ́n ti advice tèmi kan fẹ́ sọ nìyẹn pé láti máa enlighten àwọn èèyàn lórí caution ẹni tó bá mọ̀ nípa ẹ̀ kó open page yẹn bá ṣe ń ṣe rèé bá ṣe ń ṣe eléyìí bá ṣe ń ṣe èyí rèé torí ẹlòmíì ò mọ̀ tó fẹ́ ṣe mọ́ǹsì nípa tẹ́ni kó máa ṣe bẹ́ẹ̀ ti explain fún so ohun tí èmi kàn fẹ́ fi kún nìyẹn. ẹ ṣe gan Mr. Ọlámilékan ẹ ṣe gan at least àwọn èèyàn náà gbọ́ yín àwọn èèyàn náà dẹ̀ rí àwọn èèyàn gan ti ń sọ sálẹ̀ pé ó dá ń pa àfà ní lóòótọ́ so wọ́n fẹ́ fi ọ̀run gbayé lọ́wọ́ yín wọ́n ní kẹ́ máa ṣiṣẹ́ kẹ́ máa kọ́ṣẹ́ ọ̀run ni kẹ́ máa lé irọ́ lásán àwọn tó dẹ̀ ń sọ bẹ́ẹ̀ wọn ò dọ́run rí so.